ẹ̀yin tèmi nẹ́tíwọ̀kì ni òun ń ṣe rádaràda o. Tèmi nẹ́tíwọ̀kì. Iṣẹ́ nẹ́tíwọ̀kì nìyẹn o, ojú ò ní tiwa. Àṣàwọ̀ sẹ́yìn bí mo ṣe ń sọ lọ. Wọ́n ní congratulations to America. Good afternoon. I did do something here. Let me finish. I'll call you back. So, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ìyá mi Yorùbáwùyí ẹ gbóhùn sókè. Yeah, congratulations to Nigeria and congratulations to America. Saudi Arabia, wọ́n ti satellite everybody o. Wọ́n satellite Nigeria, àwọn Nigerians ẹ kú oríire. Wọ́n satellite America náà, the Americans ẹ kú oríire o. Gbogbo ní kálukú yà o. Now, Saudi Arabia plan to invest $600 billion contract to America economy. Congratulations to America. Congratulations. 600, you heard me right. $600 billion, not naira, America. Now, Saudi, wọ́n ṣe dáadáa fún Nàìjíríà náà. Wọ́n kì í ṣàbálámù oore jẹ. Despite gbogbo tá à ń kó lọ Saudi lọ́dọọdún, ẹ̀wọ̀n ti ń takò lọ ní 2024 lónìí. 90 billion naira kọ́lákọ́lọ́. And they subsidizing. So now, money is time to pay back. They are now here to pay back to Nigeria. Don't surprise Nigeria now. Wọ́n fún Nigerians ní 100 tons of dates. Dàbínù ló ń jẹ́ dates ìwé tẹ́wàá mọ̀ kó tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n fún Nigerians ní 100 tons of dàbínù. Wọ́n ní kó fi gbàgbé Ramadan. A kú oríire o. Congratulations yo. Ẹ kọ́kọ́ gbọ́rọ̀. Màmá, òun làwọn sọ fún àwọn ọmọ kóòtù òjìrè tí wọn ò fẹ́ gbọ́. Ṣé gbọ́ tí màmá ń sọ? Àmọ́ kí lẹ rí? Mohammed ó create ìjẹ fún àwọn èèyàn ẹ̀ torí ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ló wá sọ pé kí gbogbo àgbáyé o kí wọ́n máa wá sí pé bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti lè gbá Ọlọ́run ti lè gbàdúrà wọn. Ilẹ̀ tiwa náà ilẹ̀ mímọ́ ni ilẹ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ni káwa náà gbára wa ká ṣe máa kó owó tiwa ká lọ máa kó sí ìlú kan kí ìlú yẹn máa da káwa náà pínlẹ̀ tiwa sí ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ káwa náà nífẹ̀ẹ́ ìlú tiwa kò ṣẹ́ṣẹ́ ń bẹ́ẹ̀. Wọ́n ní tí ó bá ti kú kí ni ó pa mọ́gàn tí ó bá ṣe pàgọ́ náà. Ẹ̀dá mi má máa ṣe mí ní gọ̀mù tágọ̀ ń pa ó yẹ gbèrín wọn lọ́mọ wọn gọ̀. Wọ́n ní tí ò bá ti kú kí ni ó pa mọ́gàn tí ó bá ṣe pàgọ́ náà. Ẹ̀dá mi má máa ṣe mí ní gọ̀mù tágọ̀ ń pa. Ẹjọ́ kí lẹ rí sí? 600 billion contract to America. 100 tons of dàbínù. 100 tons of dàbínù fún ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá. Mo ṣe ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe ogun atásúrè ṣe wòlò fún. Mo kí gbogbo mùsùlùmí ayé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí kìrìsìtẹ́nì pé praise the Lord, hallelujah. Ojú òní tiwa. Congratulations to America. Congratulations to Nigeria. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá, mo fẹ́ bá yín ní gbólóhùn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń bá Ifá ní gbólóhùn torí Ifá máa ń sọ̀rọ̀ fún Fákànyìnsọ́lá ọmọ Ifá ni. Àkọ́kọ́ náà ẹ wo ọ̀rọ̀ yẹn. Ẹ wo iye tí wọ́n fún Amẹ́ríkà. Wọ́n gbé dàbínù wá fẹ́yìn. Wọ́n fún Amẹ́ríkà ní contract kìíní kan billions. Wọ́n wá ní pé return back táwọn fẹ́ pay fún ẹ̀yin Nàìjíríà ni pé dàbínù. How many tons? Wọ́n fi pay yín ní dàbínù kí kálukú máa lọ sí local government ẹ̀ kó máa lọ gba dàbínù. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ṣó ṣe fetí gbọ́ṣá.
Lárúbáwá máa ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé ẹni gọ̀ ló ń gbé kiri, kì í ṣègùnú bàbá títí wa o, ẹni tó gọ̀ òun ló ń gbé. Wọ́n fún Amẹ́ríkà gbà tí wọ́n mọ̀ pé orí Amẹ́ríkà pé làákàyè wọ́n ṣiṣẹ́. Amẹ́ríkà ò ṣe bọ̀yìbọ̀yì lẹ́yìn àwọn. Amẹ́ríkà ń fẹ́ kí ìgbáyé gbádùn ran àwọn ojú àwọn lógún. Amẹ́ríkà ń sáré pé bí àrọmọdọ́mọ àwọn ò ṣe ní ìṣerú lẹ́yìn Lárúbáwá. Amẹ́ríkà ò fọ́ fún religion, kò dúró lórí religion. Amẹ́ríkà dúró lórí pé ojoojúmọ́ ni wọ́n fi ń tẹ̀síwájú. Ó wà lórí kíni. Amẹ́ríkà dúró lórí kọ̀ǹpútà system tá ń lò lọ yìí. Amẹ́ríkà gbogbo ìgbà náà fi ń wá gbogbo ọ̀nà táyé wọn fi máa dá tí gbogbo nǹkan máa fi dá fún wọn. Wọ́n fún wọn ní contract kìíní kan billions. Wọ́n ti wá mú pé amukun mẹ́kọ àkótilétà wọ̀nbílíkì wọ̀nbíyà òun ni ẹ̀yin tilẹ̀ Nàìjíríà bíbá yìí. Wọ́n wá fún yín ní dàbínù. Wọ́n ti mọ̀ pé ẹ proof pé ẹrú ni yín. Wọ́n ti rí pé ẹ kì í ṣọmọ ọkọ. Wọ́n ti rí pé ẹ wá tẹ̀síwájú fáyé ara yín. Wọ́n ti rí pé àwọn jẹ àwọn bàbá yín máyé lánàá dandan, àwọn ọmọ àwọn ti ń jẹ yín máyé lénìí. Wọ́n wá wò ó pé kí ló tọ́ sí wọn ní dàbínù. Kí ni ìtumọ̀ dàbínù? Wọn ò pé tán fún yín ni. Dàbínù túmọ̀ sí pé dẹbírú dàlúrú kẹ̀yìn ara wa síra wa, horo sí horo. Dàbínù wọn ní tẹ́ ẹ bá ti ń jẹ bó bá adùn yẹn báyìí kò ní jẹ́ kẹ́ ẹ lè rorí. Adùnnú dàbínù kò ní jẹ́ kẹ́ ẹ lè wò ó pé ìran kan lẹ́yìn náà ti wá. Adùn tó wà nínú dàbínù kò lè jẹ́ kẹ́ ẹ ṣe rere. Dàbínù daranù, dàbínù gbógun lẹ́bí, gbógun lòrùn. Tábà yọwọ́ pé kò sí làákàyè, bábù làákàyè, ọpọlọ yóò function. Wọ́n ní wọ́n gbé tírọ̀kì dàbínù, owó tó yẹ kí wọ́n kó fún yín. Ìgbà tí wọ́n rí pé irú dàbínù tó ń fún yín yẹn tẹ́ bá ti jadùn nú ẹ̀tàn, ọpọlọ ò sí mọ́. Wọ́n ti mọ̀ pé owó tí wọ́n ná yẹn times 10 ẹ̀ náà máa padà lára yín, nítorí pé ọdọọdún lẹ máa kówó lọ bá wọn. Àkọ́kọ́ náà mo fẹ́ bèrè àtọdún tí àwọn bàbá tiwa ti ń ṣe àjì, kí ló change nílẹ̀ Yorùbá yìí? Àwọn tó tún jẹ́ pé generation míì tó tún ṣe àjì, kí ló change? Ẹ jẹ́ ká kọ́kọ́ wo bí àwọn tí wọ́n ti ẹ̀ lọ sí àjì yẹn, bí wọ́n bá dé kí ni ìyàtọ̀ tí wọ́n rí. Ṣé àjì tí wọ́n ń lọ ní ìyàtọ̀ yẹn ni àbí ohun tí orí ti dá mọ́ wọn, àbí ohun tí ìṣẹ̀dá wọn ń pèsè fún wọn? Àtijọ́ tí wọ́n ti ń ṣe àjì nílẹ̀ Yorùbá, kí ló wọ́n bá wa? Kí ni ohun tó gbé sáàrin wa? Dáadáa wo ló mú wá pé ẹni tó lọ sáàjì lọ́dún yìí o, eléyìí nǹkan báyìí la rí lára ẹ̀. Ẹ jẹ́ káwa náà ká wá tẹ pẹrẹ ká lè lọ. À ń kówó olé, à ń kó dànù síta. Ẹ̀ ń kówó olè ẹlẹ́bọ, owó ẹlẹ́bọ ẹ̀ ń kó lọ sí ilẹ̀ mímọ́. Àná Muhammad sàlàsálà ojoojúmọ́ ni màmá gbé kúdùs fún wa. Kí ni ohun tó gbé sáàrin wa? Dáadáa wo ló mú wá pé ẹni tó lọ sáàjì lọ́dún yìí o, eléyìí nǹkan báyìí la rí lára ẹ̀. Ẹ jẹ́ káwa náà ká wá tẹ pẹrẹ ká lè lọ. À ń kówó olé, à ń kó dànù síta. Ẹ̀ ń kówó olè ẹlẹ́bọ, owó ẹlẹ́bọ ẹ̀ ń kó lọ sí ilẹ̀. Ẹ má bínú, kí ni ẹ lọ́jà pọ̀ mọ́ ọ. Àtijọ́ tá a ti ń ṣe àjì, ṣé rí àwa generation lè yà ti jí, a dẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa síran wa. Àkọ́kọ́ náà tá a bá rí àwọn celebrity náà, wọ́n máa lọ sí àjì yẹn. Ṣé rí àná Muhammad sàlàsálà tó bá joyè akótilétà, tó bá joyè òrókún ológun dẹ̀bi ti àyà, tánà bí fá fọ́n fún gẹ́gẹ́ bí ẹ̀yin àlìwúlà mọ́hún ẹ̀ nílẹ̀ lójú Yorùbá ibẹ̀ ṣe fọ́n fún tẹ́ ẹ fọ́nú tẹ́ ẹ fọ́ nílà káyè. Tó bá jẹ́ Rọ̀súlù láì bá rí bẹ́ẹ̀ ni kò ní prógámù ọ̀la sílẹ̀ fúnran jíran yìí. Tẹ́yìn wá ń lọ, mo ti ẹ̀rí kan tó fẹ́ sọ̀kò bá kínní ló ń rólù báyìí. Ǹjọ́ ọ̀lẹ́ fẹ́ gbọ́n, ǹjọ́ ọ̀lẹ́ fẹ́ nílà káyè. Dàbínù ni wọ́n fi ròyìn. Wọ́n fi dàbínù ni wọ́n sọ fún yín pé kẹ́yìn máa jẹ nínú àwẹ̀. Ṣé ẹ rí pé kò sí làákàyè mọ́? Ìgbà tẹ́yìn náà ti proof pé ẹrú ni yín.
abudu ẹrú. Ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká fi làákàyè sí eléyìí ó sì pé wọ́n blackmail ẹ̀sìn. Islam dúró fúnran Lárúbáwá ni. Tá a bá wá rẹni tó wá ṣe nínú ìran wa, ṣó wá yẹ ká joyè akọtilétà, ṣó yẹ ká ṣe Islam ká gbàgbé ìran wa, ṣó yẹ ká gan tiẹ̀ má lè ronú pé kí lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa, kí la fẹ́ ṣẹ́kù, Ànábì ṣẹ́kù nǹkan tó pọ̀ fúnra ẹ̀. Ẹ wo àwọn tó gbàwẹ̀ nílẹ̀ Lárúbáwá, a rí wọn nínú mọ́ṣáláṣí fún èsì. Wọ́n wá ṣe àwọn táàpù ti ẹnu kìíní òsì orí títìtì, wọ́n wá ń spray omi sí wọn lára. Èyí ti wa lánàá ẹni táwa bá gbàwẹ̀ ó níye gbà, ẹ fún wa ní protocol, ó níye gbà tá a lè wẹ̀, ó níye gbà. Àlùwàlá gan tá a bá ń ṣe àgbọ́dọ̀ omi ò gbọ́dọ̀ pọ̀jù lẹ́nu, ẹ fún wa láwọn protocol. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe mú ayé le l'Ànábì Muhammad sàrásàrá ló mú ayé le, ẹ̀sìn yìí ò ní trade délẹ̀ Yorùbá. Ó yá o mò ń bí yẹn ọkọ mu o, níbo lẹ bá dé báyìí? Wọ́n wá gbé dàbínù wá ránṣẹ́ sí yín pé kẹ ẹni mélòó ló ti wá gba dàbínù nú yín? Àkọ́kọ́ náà èmi ò lè jẹ dàbínù yẹn torí ó ti dùn jù. Wọ́n ti mọ̀ pé nǹkan tó bá dùn ìhun tẹ́ ẹ bá ń jẹ lẹ́nu lẹ́mọ̀. Wọ́n gbé dàbínù, wọ́n congratulate, wọ́n gbé contract gidi lọ fún Amẹ́ríkà. Ẹ̀rọ ayé yín ṣe mọ̀ fi ayé yín ta pò bí ìbọn, ó ta bí táyà mọ́tò. Ẹ̀sìn wa religion wa, kí ni religion yẹn ó fa wa? Kí ni religion yẹn ó fa wa láti jọ́ ta ti ń ṣe? Ṣé bó wá kẹ̀yìn ara wa síra wa ni? Dàbínù dẹbínù, dàbínù dàlúrú, dàbínú dá gbogbo ẹrù, dàbínù dá ẹ bá ti ń jẹ dàbínù yẹn nú yín máa bí yín síra yín ni. Kò sẹ́tù kankan tó dá nílẹ̀ Yorùbá. Wọ́n wá òpé kan import èso wọlé fún yín, fẹ́yìn ọmọ ẹrú tẹ̀ ń febi para yín. Tẹ́ ń ríra yín pé àwẹ̀ tẹ́ ń gbà yẹn gangan ló ń ṣe nǹkan fún yín. Èyí tó yẹ pé bẹ́ẹ̀ ṣe ń gbà àwẹ̀ ọpọlọ yín ń lọ sí ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn yẹn làákàyè yín ó ń lọ sí, ó ń dojú bolẹ̀. Tí ẹ focus pé ẹ lè ronú ẹ̀rọ ọ̀la yín gbà kí ló fẹ́ ṣẹ́kù lọ́la. Èyí ń ṣe ti yín ẹ̀ lọ lélẹ́yìn. Ṣé ìgbé ayé tẹ́ ẹ gbé iná lẹ fẹ́ káwọn ọmọ yín gbé lọ́la? Ìgbé ayé akéwú tọrọ jẹ, ìgbé ayé akéwú gba báárà, ìgbé ayé akéwú ṣe bá bí àlà, ìgbé ayé tí ò lè dá view future, ìgbé ayé tí ò lè dá jókòó pé iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ, ìgbé ayé tí ò lè fọwọ́ sọ̀yà pé iṣẹ́ ọwọ́ mi gbogbo tí mo bá ṣe mo fẹ́ jẹ́ láyé kí n tó lọ. Àbí ṣé wọ́n tó lọ kéwú tó jọ ìyá lọ́ni lọ́wọ́ gbà? Horo sí horo alọ́kọ́ ló ń kígbe. Ṣé yẹn ló fẹ́ sọ pé ṣé ọwọ́ òun fẹ́ jẹ́ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ by fire by force? Àbí wọ́n tó ṣe yí pé obìnrin wá sọ́dọ̀ ẹ tó sọ pé o gbé kéwú yẹn náà dání o bó ṣe gbé kéwú rù bó ṣe kéwú o, obìnrin wá sọ́dọ̀ ẹ ó wá wò pé kí ló kàn, ó wá sọ fún wọn pé ṣé tó fẹ́ fún wọn ó fẹ́ sí gbẹ́rẹ́ sí wọn lójú ara ni, tó ò bá rẹ́ni bá wọn lò ìwọ lè bá wọn fi nǹkan titi ẹ tì wọlé. Ṣé ìgbé ayé tẹ́ ẹ fẹ́ wíìlì fáwọn ọmọ yín nìyẹn? Ìgbé ayé kẹ́ẹ̀rọ òótọ́ kẹ́ ẹ má lè sọ, ìgbé ayé ìkà, ìgbé ayé ìnira, ìgbé ayé ọ̀tẹ̀, ṣé ìgbé ayé tẹ́ ẹ fẹ́ gbé nìyẹn? Kọ́ ṣàmàrí pé ẹ̀wọ̀n pléènì ẹ̀ lọ sí àjì, òfò àtàdánù lẹ̀ ń padà kó wá sílẹ̀ Yorùbá. Ìjọ tẹ́ ẹ bá ti jí tẹ́ ẹ bá ti lè dá ronú, ìjọ ìnira káyé yín sí ló fọ́kṣọ̀. Wọ́n á máa kọ́ mọ́ṣáláṣí rẹpẹtẹ sílẹ̀ Yorùbá. Gbogbo mọ́ṣáláṣí bí wọ́n ṣe ń fún wọn ní mọ́ṣáláṣí yẹn wọ́n ń gba returns lórí ẹ̀. Gbogbo èyí tẹ́ ẹ kó wa sóko ẹrú ẹ̀sìn láṣẹ Elédùmarè ọlá àánú oṣù tẹ́ ẹ gbàgbọ́ yìí, ọlá àwọn tí wọ́n febi panú ní tòótọ́ tí wọ́n dẹ̀ rí pé àwọn ní àníyàn pé táwọn bá ti gbà á sọ mí ti dáadáa fáwọn. Irú ìṣẹ̀dá àwọn ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kẹ́ ẹ sinmi láṣẹ Elédùmarè. Kí ni purpose of ẹ̀sìn tá à ń ṣe tá à nífẹ̀ẹ́ ara wa, àkàntakora wa ni, ayé kálukú kan ó kàn ń dọ̀tí sí ni. Tẹ́lẹ̀ tí wọ́n bá sọ pé àáfàá lélẹ́yìí ẹ máa bó òótọ́ ń bẹ̀, àáfàá sì tẹ́ bá tí wọ́n bá ti júwe pé àáfàá lélẹ́yìí sẹ́lọ ẹ má súnmọ́ o torí á gé yín lórí àtàpá àti ara yín. Tí wọ́n bá sọ fún yín pé pásítọ̀ lélẹ́yìí tẹ́lẹ̀ àti mọ̀ pé àwọn ẹni Ọlọ́run ni, ní ìsìn tẹ́ ẹ bá súnmọ́ wọn wọ́n á pa yín wọ́n á túpọ̀ àti ara yín, wọ́n á lọ rìn yín mẹ́yìn ṣọ́ọ̀ṣì. Èyí ìka burúkú yìí. Dàbínù mọ̀ túmọ̀ dàbínù, ó da ẹbí nù, ó da ẹbí nù, ó dà lúrú, ó da gbogbo ẹ̀rù, ó fọ́pọ̀ mọ́yọ̀ fún wa. Ìran Lárúbáwá a lè sọ pé wọn ò da, wọn lè má da láàrin ara. Ìran Lárúbáwá tí wọn ò bá da ni wọn ò ní máa ṣàánú yín díẹ̀díẹ̀. Irú dàbínù tí wọ́n ti ẹ̀ ṣe ń fún yín yẹn, ṣe báwọn kan náà ń ṣolúgbọ̀wọ́ Mẹ́kà náà ń ṣolúgbọ̀wọ́ Umura, àwọn kan ti tún kóra wọn lọ bìbà wọn lọ ṣe stigaf
istikaf ilé tí yín dẹ̀ bàjẹ́ ọ̀nà yín dàrú irú owó tẹ́ ẹ lọ yẹn sì kì í ṣọ̀rọ̀ 50 million kẹ wá wá wọn kan nínú ẹbí ẹ ká owó yẹn fún wọn kó tó dọdún tó bọ̀ kẹ wo nǹkan tán ti máa invest bó ẹ̀ ní ṣe ìmọ̀tara ẹni nìkan bámúbámú lẹ yóò ẹ̀ mọ̀ bóyá bí ń pọmọ ẹnìkan kan tẹ̀lé bàjẹ́ òkàn yìí tẹ́lẹ̀ mọ̀ pé ó tì yín ṣubú àwọn ọmọ inú yín ní Burkina Faso ọmọ inú yín ọmọ 32 years tó jẹ president ńbẹ̀ Lárúbáwá wọn negotiate pẹ̀lú ẹ̀ pé àwọn fẹ́ kọ́ mọ́sálásí àìmọye síbẹ̀ yẹn ó ní pé òun ò fẹ́ pé àwọn fẹ́ hospital education wọ́n ṣe nǹkan yẹn fáwọn ṣé ẹ̀yin ilẹ̀ Yorùbá ṣe ẹ lè gbárò ìmọ̀tara ẹni nìkan ẹ̀yin tọpọlọ yín ti lọ òun lélẹ̀ mi kọ́ ọmọ sọ. àwọn olóye àwọn ni mo pè wípé kí wọ́n lísìn sí nǹkan tí mo sọ yìí o kì í ṣe àwọn ọ̀dẹ̀ àwọn tí ó ti wà dogmatic àwọn tán rí ìyá kọ́ wọn àwọn tán rí bàbá kọ́ wọn àwọn tán pass through education àwọn tán pass through religion tí religion pass through wọn tí education sì pass through wọn àwọn ni mo fẹ́ kí wọ́n lísìn sí nǹkan tí mo sọ yìí kíní yìí ó ń fly around ní orí TikTok orí gbogbo ẹ̀ wípé àwọn Saudi Arabia wọ́n sọ wípé àwọn ó kọ́ 200 mosque sí Burkina Faso wọ́n ní Traoré Ibrahim ó sọ pé rárá tí wọ́n bá ti bring investment lórí education lórí health lórí company wípé kí wọ́n mọ̀ wá kọ́ àwọn ti ní enough mosque more than enough mosque wà láìtàláì tó bá jẹ́ pé Nàìjíríà ò ní wọ́n gbé irú kíní yìí tí wọ́n gbé wá fún wa torí wọ́n máa jẹ́ ń bẹ̀ ìkànnì wọn ò sí àwa tó rọ̀ lọ́rùn láti tara wa síta nítorí pé jẹ́ pé a fẹ́ lọ́lá nínú nǹkan tó da Nàìjíríà rú tó da Áfíríkà rú religion ni especially ẹ̀sìn méjì òun ló da Áfíríkà rú Christianity àti Islam ọ̀lẹ́mọ̀ láìkì mi o ọ̀lẹ́mọ̀ láìkì mi mo sì mọ̀ pé àwọn ọmọ mùsùlùmí ò tiẹ̀ ní láìkì mi ní nǹkan tí mo fẹ́ sọ yìí torí àwọn ọmọ kìrìsìtẹ́nì wà tí wọ́n ń jẹra mọ́lẹ̀ lórí péèjì mi nítorí tí mo sọ pé ká má kó àwọn ọmọ kéékèèké kí wọ́n má lọ kó wọn sí tàjúùdì mọ́ àwọn wèrè òpònú. ní Nàìjíríà mọ́sálásí ó pọ̀ ju iye ilé téèyàn ń gbé lọ irú pírójẹ́tì báyìí òun ló destroy wa tó bá jẹ́ pé Nàìjíríà ni inú àwọn ọmọ wa ó dùn ni wọ́n ó gbà á òní wọ́n máa instigate wa síra wa ó là máa búra wa ó là máa nára wa Nàìjíríà ni wọ́n ti tà wá tí ìlú ti ní Islamic market àwọn òwò wọn ní Islamic market níbo ni ọba ìlú ti máa pín ìlú tó máa ń fi ọjà tó máa fi ń sọrí ẹ̀sìn bá a fẹ́ bá a pọ̀ ní tá à ń jẹ yóò padà tán tí ní tá à ń jẹ ò bá fìyàn lẹ̀ èyí ó padà fi kalẹ̀. orí ìyá yìí pé o. àwọn Burkina Faso wọ́n lọ díẹ̀díẹ̀ nù ní ìsinyìí wọ́n ti máìdì góòdì wọn fúnra wọn wọ́n ṣò rẹ̀ wípé ìlọ́po 4 déédéé iye tí France ń fún wọn òun ni wọ́n fúnra wọn lọ́dún yìí ó ń kọ́ ilé ìgbàlódé fún gbogbo àwọn èèyàn. ìyá mi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ níbi tẹ́ ẹ bá dé yẹn wọ́n ní Burkina Faso àwọn Lárúbáwá wọ́n sọ pé àwọn fẹ́ invest mosque rẹpẹtẹ àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí ilé ìjọsìn rẹpẹtẹ sọ́dọ̀ wọn ṣé ẹ mọ̀ pé báwọn pípù ìbí wọn ṣe ń ta èèyàn nìyẹn ẹni tó wá jẹ president ọmọ kékeré 32 years bóyá ó lọ 30 something 34 or 35 years now ó wá dáhùn pé tí wọn ò bá ti lè bá wọn yí project yẹn padà sí pé education health àwọn nǹkan mèremère ìgbáyé gbádùn táwọn ọ̀ràn táwọn náà lè kó olóko ẹrú àwọn ò fẹ́ ṣé wọ́n lè múrú ọ́fà yẹn wá bá ẹ̀yin àfà nílẹ̀ Yorùbá ẹ̀yin akéwú tọrọ jẹ́ alọ́nilọ́wọ́ gbà akéwú yàgbèrè akéwú ṣòfò akéwú síwín akéwú dọ̀síwín ènìyàn ṣé wọ́n lè fún yín nírú ọ́fà yẹn ẹ máa gbà á kíákíá lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ẹ ti mọ̀ pé máa achieve fún bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti gbarú ẹ̀ tẹ́ ẹ bá ti negotiate gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan tí wọ́n ti kọ́ tí ẹ̀rẹ́ ní kírun bẹ̀ fídíò yẹn lè máa ṣe fún wọn owó yẹn máa lọ sínú àpò títí yín ṣé ẹ mọ̀ pé bí Lárúbáwá ṣe wá ń kọ́ ìmọ̀ṣáláṣí fún wọn bó ṣe àwọn ọjọ́ tàwọn yẹn bó ṣe ń kọ́ mọ́ṣáláṣí ok 36 years ẹ ṣé mo dúpẹ́ Ìṣọ̀lá Sodiq Mustapha ẹ ṣé ojú òní tìyìn 36 years ni president yẹn ní Burkina Faso
tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n múrú ọ̀fà yẹn wá gbà tó ti fi dàbínù dayé tó ti fi ń dà yín rú tó ti fi dọpọlọ yín rú dàbínù èso lásán Amẹ́ríkà gba contract àìmọye billions dollars wọ́n fẹ́ ní truck àìmọye truck dàbínù ó ti dẹ̀bi yín nù ọpọlọ yín ti dàrú ó ti tú ọpọlọ yín ká ọpọlọ yín ò ṣiṣẹ́ làákàyè yín ò function mọ́ tó bá jẹ́ yìí náà gbẹ́rú option yẹn wá bá tó bá jẹ́ yìí ni ẹ máa gbà náà torí ẹ ti mọ̀ pé ẹ kúkú gbogbo àwọn ọmọ kéékèèké ẹ wá lọ kó wọn jọ ẹ̀dí kan máa kéwú nínú mọ́ṣáláṣí yẹn gbogbo ẹ̀sìn àtijọ́ tí Islam ti wà gbogbo àtìgbà àti ẹ ti ń ṣe Islam táwọn bàbá wa ti ń ṣe táwa fi gbọ́njú táwa náà gbà tẹ́mi ò fi ṣe mọ́ torí mi ò ṣe mọ́ mi ì tiẹ̀ ṣe mọ́ kò síbi kan tẹ̀yàn tiẹ̀ lè fi proof pé Islam ẹ̀sìn lélẹ́yìí nítorí gbogbo ẹ̀yin tá a bá nú ẹ̀ta rò pọpọlọ yín iṣẹ́ tẹ́lẹ̀ àti dìkẹ́tì porí yín ti dàrú ọpọlọ yín ti yí làákàyè yín ò ṣiṣẹ́ mọ́ kò function kò lè ní yín fọ́ wọn láì ní alọ́kọ́lóhun kígbe ẹ̀ ń fẹ̀sì jẹun ẹ̀ ń fi religion jẹun ni àwọn bàbá wa ṣe é lánàá kí lèrè táwọn bàbá yìí jẹ ṣebí ṣe lè terrorize wọn pé ẹni bá ti ṣe Islam tí ò bá ti pe láìláì ìlàlá kẹ́límọ́ ti ṣàádà tó bá fi kú inú náà ló lọ bàbá ànábì tí ò ṣe Islam àwọn àfáà yìí tẹ̀tí nínú náà náà wà ní òrùjú ìyá ànábì tí ò ṣe Islam inú náà ló wà àbútọ́líbù tó tọ́ inú náà ni wọ́n wà àwọn yẹn lè wà nínú náà àwọn bàbá títí wa lánàá tó ṣe pé kí wọ́n tó gbé Islam dé tí wọ́n dẹ̀ ń kú tàbí ẹni tí ò ṣe Islam tó ń kú tó ṣe pé bóyá títì fẹ́ gbàbì kan tí wọ́n wá wú títì yẹn tí wọ́n wá bá ẹni yẹn lódìndí kí ni ká kọ sí yẹn ó pe kẹ́límọ́ ti ṣáádà wọ́n kàn ń fi gbogbo ọ̀kan wọ́n fi ń gbé wa ní gbogbo ni wọ́n fi ń terrorize wa ni wọ́n fi ń dọpọlọ wa láàmú ọ̀jẹ́ ká lè dorí wọn ọ̀jẹ́ kórí wa pé wọn ọ̀jẹ́ kí ọpọlọ wa function religion adúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé àwẹ̀ ọdún yẹn àwọn tó ń gbà ó níye àlèkàwù ìkọ́ṣẹlẹ̀ ẹnìkan ló pè mí náà wọn fáǹsì mi ó ní Fákànyìnsọ́lá kìíní ti ń trẹ́ẹ̀dì gan-an ó ní tí àwọn bá ń gbàwẹ̀ lọ́dọ̀ àwọn táwọn bá fẹ́ ṣínú wọ́n máa ń ṣe bíi pátì ni ó ní gbogbo àwọn tí wọ́n ń dáná ìwọ̀n ọ̀gbà àwẹ̀ ẹyọkan lọ́dún yìí wọn ọ̀gbà àwẹ̀ ẹyọkan lọ́dún yìí tẹ́yìn náà bá wá níròrí tẹ́ bá nílò àkàyè àkọ́kọ́ náà gbà tẹ́ tó bá ṣe pé tó bá jẹ́ yẹn àfà torí yín bá pé tọpọlọ yín ṣiṣẹ́ tọpọlọ yín function ó yẹ ẹ wò ó ẹ ti ẹ wo ọdún yìí ẹ wo bọ́dún yìí ṣe rí ṣó yẹ yín ṣọ́dún yìí dáa fún yín ṣọ́dún yìí yẹ yín ṣó dùn mọ́ yín kò lè dùn mọ́ yín ṣé ẹ wá rí tọdún tó ń bọ̀ ẹ máa jẹ wòtòwòtò jù báyìí lọ nítorí pé a ṣetán láti gbára wa lóko ẹrú a ní pé ká pera wa jọ lánàá dìde pé Yorùbá nation ẹ sọ pé ẹlẹ́bọ ni wá a dẹ̀ púrúfù pé ẹlẹ́bọ ni wá we are also ẹlẹ́bọs ṣé ẹ rí gbogbo ẹ̀yin olórí burúkú tí wọ́n wá sínú Yorùbá nation tẹ̀ wá dàwárú ọ̀nà alẹ́ yìí máa gbọ́ bọ́ bú ṣe ẹ̀yin program mi lọ́la ẹjọ́ ìmí nítorí mo fẹ́ dì nípa àwọn mẹ́sẹ̀jì kan tó yẹ pé ó máa mì gbóró títì. kí ni purpose of religion tá à ń ṣe gan táyé wo òsún síwájú ẹ wo báyé wa ṣe rí kò sí títì kò sí omi kò sí education kò sí nǹkan kan kò sí nǹkan ìgbáyé gbádùn ẹ̀dẹ̀ ní ká ṣe continue ẹ̀dẹ̀ ní kó lọ́kọ́ má rodò kó lódò má rodò ẹ̀rí kí kálukú sì wà lójú kan náà bí ẹja nù kànga religion wá kẹ̀yìn ara wa síra wa ni kò tún wá ṣe sóòrí jẹ́ kí n sọ kankan fún ẹ jẹ́ kẹ́mi já ẹ tán sóòrí ohun tó ń jẹ́ Olódùmarè sóòrí ẹ Ọlọ́run wà ní sánmà àsàrà ìlú ó wà ní kinní kan ọba tó ní wá wà ní àti kálukú báyìí ní àyà wa àti ìṣẹ̀dá wa báyìí lọ́lọ́dùmarè ló fi ń bá wa gbé tó bá dijọ́ yámọ́lìkì yámọ́tì kò sí yámọ́tì lílìkì yámọ́tì kan nínú ayé yìí ni yámọ́kìlì bàbá yámọ́lìkì yámọ́tì inú ayé yìí ló wà nítorí pé ẹ máa jẹ ìyà yín gbogbo ẹ̀yin àfáà tẹ́ kó wa sóko ẹrú gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ kó wa sóko ẹrú tẹ́ di ọpọlọ ọmọ ológo tẹ́ ẹ jẹ́ ká lọ wájú tẹ́ ẹ jẹ́ ká lọ sẹ́yìn ilé ayé yìí lẹ ti máa di ayé gbogbo ẹ̀yin àfáà lọ́kọ́ ló ń kígbe ẹ̀yin gamá àfáà ẹ̀yin ìkà ẹ̀yin tẹ́rọ́rìsì ẹ̀yin dàlúrú religion ló fọ́fìtì Nàìjíríà pátápátá religion ló bá wa jẹ́ religion ló bá yé everybody jẹ́ nílùú imagine òun ló kọsẹ̀ subhanallah in Jesus name àwọn tó ní ànábì wọn ò sí láyé Kùránì mọ́ technology ni wọ́n fèsì báyìí wọn gbé Kùránì jọ mọ́ ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin ẹrú dàbínù ẹrú Saudi ẹ̀yin akéwù tọrọ jẹ akéwù gba bábíálá
akéwú jẹ dàbínù akéwú sọ ẹbínù akéwú sọ̀rọ̀ nù akéwú da gbogbo nǹkan rú ẹ wá jẹ́ kí ìfẹ́ kó trend láàrin ara wa tẹ́lẹ̀ bá sọ pé ìjọ wo ni ẹ́ àná kan gbà táwọn bàbá wa ń ṣẹ̀sìn yẹn Islam ẹyọ kan ni ìjọ ìtì ìpín yẹlẹyẹlẹ àwọn ọmọ àlẹ tàná ìtì ìdàgbà wọn ìtì ìtọwọ́ bọ gbogbo ẹ̀ kálukú wá kírètì ẹ̀ àmì kọ́dìríyà àmì kìíní kan díìnì àmì kìíní kan díìnì àmì àṣàrù díìnì àmìùnàwárù díìnì àmì mọ́tífẹ́ẹ̀tì kìíní kan àmì ṣeré kálukú wá dá gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n wá bọ́ sábẹ́ wọ́n wá ń jẹun ó máa rí bẹ́ẹ̀ fún ìgbà tẹ́ ẹ̀ níṣẹ́ alẹ́ tẹ́ ẹ̀ ní tàárọ̀ tólókù bá kú èyí lè máa kọ́ débẹ̀ máa bára yín jà àwa la máa sí bàbá ọ̀dọ̀ wa ni bàbá tí ń kí jímọ̀ bàbá wa ni ìmáàmù ráàtìbì bàbá wa ni ìmáàmù kìíní kan ẹ bá máa sọ different type of story àwọn story olórí burúkú tó jẹ́ pé táwọn ọmọ yín bá ń wò yín lọ́la wọn á máa sunkún ni ìwọ tó o bá sì ń fọmọ sílé kéwú you are foolish you are stupid you are jobless you are bastard nítorí pé àwọn tó ke gan kíni tó o lè tọ́ka sí lára wọn pé this is point fáwọn tó kéwú yẹn tẹ́ ẹ̀ jẹ́ káwọn ọmọ yín níṣẹ́ ọwọ́ kán níṣẹ́ ọwọ́ kán wà òkè kán lè wúlò fọ́la wọn ilẹ̀ Yorùbá máa gbà tú sílẹ̀ by fire by force religion ẹ wá fi bayé wa jẹ́ ẹbí dè wá lọ́pọlọ àmọ́ what needs to do nù life wa anybody ò lè dá ronú lè dá ṣe nǹkan àfi tá a bá rà bàtà bá rí pastor are you mad or something àfa àti pastor are you mad or something are you crazy àwọn tó ṣe pé àwọn tó wá ń bá yín gan wọn ìṣẹ́gbẹ́ yín gbà tí wọn ò ríra wọn kìdí ẹṣẹjọ́ wọn ẹ ti sọ pé gbogbo àwọn ọ̀ràn títí wa ẹlẹ́bọ ni wọ́n mú ànábì funfun nílẹ̀ lárúbáwá jésù funfun nílẹ̀ róòmù ìgbà tó máa mú ṣètán tó máa mú àṣetánì àṣetán àti sátánì wọ́n wá mú nílẹ̀ dúdú wọ́n wá sọ pé bàbá ti wo èṣù ọláàlú òun ni títí ilẹ̀ lárúbáwá ẹ wọ́n sọ different type of story ẹ wá láti mẹ́kà bàbá wa wá láti gbá bàbá wa látàwọ ṣé ẹ̀ nà ọpọlọ ṣé làákàyè yín òṣìṣẹ́ ni tó bá jẹ́ yìí ni wọ́n fún ní ọ́fà yẹn ẹ máa gbà nítorí pé bẹ̀lẹ̀ tí ń jẹ ìka níyín òdekílé dàrú níyín ẹ kì í ṣòdekílé kún ìka ní alọ́kọ́ ló ń kígbe ìmọ̀tara ẹni nìkan tá a bá wá rọ ọmọ ọkọ tó ń ṣẹ̀sì tó jọmọ Yorùbá gbogbo protocol lórí burúkú yẹn tó o bá tẹ̀lé ayé ẹ máa bàjẹ́ ni mo kí àfáà Sodiq jáde ó ní irọ́ ni gbogbo nǹkan tó wà nínú Kùránì ṣe báwọn tó ké nìyẹn ṣe ẹrẹ yìí tẹ́ ẹ̀ bá ké ohun tí wọ́n bá sọ ẹ̀ tún lè máa wò pé wọ́n dẹ̀ ti sọ pé tó bá dìrọ̀lẹ́ ayé ohun tí ò ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀ ṣé Nàìjíríà nìkan nìrọ̀lẹ́ ayé ti ń ṣẹlẹ̀ ní gbogbo the whole world kò sí rọ̀lẹ́ ayé kankan gbangba dẹkùn kedere bẹ́ẹ̀ wò ni kò sí rọ̀lẹ́ ayé kankan bí kankan gbangba dẹkùn nítorí pé àná mọ́mọ́ sàràsálá ìgbà tó ń sọ tiẹ̀ ó ní Jubril máa ń gbé inspiration wà bá wọn máa gbé òun jókòó lórí àpáta bẹ́ẹ̀ ṣe sọ ó máa jókòó lórí àpáta wọn máa gbé kinní yẹn wá fún ẹ lọ wọnú Odùfá gbogbo history Yorùbá ló wà ń bẹ gbogbo ìlànà tó jẹ́ rọrùn ló kún bẹ ẹ wá kẹ̀yìn wá sí nǹkan yẹn ẹ jẹ́ kó yẹ pé àwọn tó gbé kinní yẹn dánú inú iná ni wọ́n ń lọ ẹni tí ò bá ti kírun kú inú iná ló ń lọ ẹni tí ò bá ti ṣe lé inú iná ló ń lọ ọba tí ò fi pínlẹ̀ ayé hàn ní kankan kò lè sọ ibi tẹ́ ẹ̀ lọ yẹn kò fi hàn náà bí Ọlọ́run kankan ibi tí ká ẹni tí ò bá ti mọ̀ gbà tó ń dáyé o tí ò sọ pé nú oyún lòun ti di evangelist lòun ti di kankan o ìbẹ̀rẹ̀ ayé kò fi hàn ní kankan òpin ayé kò lè fi hàn ní kankan Kùránì wọn kírètì ẹni nítorí pé tẹ́ ẹ bá lọ sínú Bible àwọn kankan jọ àwọn Israel ọkọ ṣe titi wọn àwọn iná àwọn òwe kí làwọn náà lè fi ṣe titi àwọn wá ń lọ múnú ẹ ó wá di word and opposite àná tá a bá gbé Kùránì dání bá ṣe máa ṣe tóbìnrin bá ṣe nǹkan oṣù wọn ni ká máa gbé ordinary story book ṣé a rí pé gbangba dẹkùn kedere padà bẹ́ẹ̀ wò kí ni purpose of mọ́ṣáláṣí tẹ́ ẹ kọjọ bìbà ẹni mélòó ló ń kírun mọ́ sí ṣé ẹ mọ̀ pé ní láti ẹnìkan sọ ní àwọn èèyàn ò bẹ̀rù Ọlọ́run mọ́ àwọn bẹ̀rù aláàmọ̀ kò sí èèyàn ní mọ́ṣáláṣí tó bá jẹ́ èsì ní rẹ́nì kankan nítorí gbogbo aláàmọ̀ pápá ìgbàgbọ́ tó le jù ní kó tó bá ti nígbàgbọ́ pọ̀ Ọlọ́run ọba lọ́ba tó lè pa ẹ́ òun ló lè jí òun ló ṣẹ̀dá ẹ òun ló dìje àti mú ẹ òun ló láti wáyé ẹ òun ló láti lọ ẹ òun ló ní gbogbo nǹkan mèremère kò sí ọ̀kan mọ́ akírun wájú yọ kókó ojú dúró ṣe gbá yẹ scam ni a lọ ṣọ́ọ̀ṣì làbá lò kankan láàlọ́ yẹ́rìngì láàṣẹ kankan láàwọ́ gbá scam ni
ẹ̀yin ọmọ ọkọ Yorùbá ẹ jẹ́ jí kó rí pé kọ́pọlọ yín ṣiṣẹ́ kí làákà yín function kọ́pọlọ yín ṣiṣẹ́ gan imagine irú Fákànyìnsọ́lá yìí irú Fákànyìnsọ́lá yìí irú Fákànyìnsọ́lá yìí ẹ brainwash sèmi náà lánàá ẹ mo jù sọ́fì yẹn ọba tó ní mí ló yọ mí ìhun tó tiẹ̀ jẹ́ kí n ti kọ́kọ́ hate Islam jù ni pé tí obìnrin bá ti lè dìde tó fẹ́ lo talent báyìí protocol máa tẹ̀lé ni different type of protocol ló máa tẹ̀lé ànábì ní ohun obìnrin ìhòòhò ní ẹ̀yìn ara obìnrin ìhòòhò ní kìnnìkan obìnrin ìhòòhò ní ṣé ànábì tó sọ bẹ́ẹ̀ kò mọ inú ìran tó ti wá àbáwọn ọ̀yà ti wá ń rìn ní hòhò ànábì ló sọ fún wọn pé ẹ máa wọṣọ ṣé kò mọ̀ pé ìran burúkú ìran tó ṣe pé wọ́n ń bára wọn sùn ní títì lárúbáwá lè dogi ó lè dóbọn òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá máa gbọ́ tá àfáà bá máa sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ wọ́n á sọ̀rọ̀ nípa sex nítorí wọ́n kọ́ wọn lè kéwú dáadáa wọ́n kọ́ wọn dáadáa kí ló dé ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ká sí mi ẹ jẹ́ kálukú lo tálẹ̀ǹtì ẹ̀ ọwọ́ agbẹ́dàbínú wá fún yín ládùúgbò project ìgbà tó ṣe é pé yín náà lè sọ mọ́ pé òkè mọ́ṣáláṣí tẹ́ ẹ fún wa tó ẹ jẹ́ ayé tiwa náà ẹ jẹ́ kó nítumọ̀ sí wa káwọn ọmọ wa bá lè rí dáadáa lọ́la àmọ́ṣẹ́ ẹ̀ ní ṣerú ẹ̀ ẹ̀yin fẹ́ máa ní sí ni gbogbo ibi tẹ́ ẹ ní dé yẹn láti ṣe lédùmarè kó lódùmarè wọlé pé inú ẹ̀sìn yẹn náà àwọn tí yà ń jẹ wà ń bẹ rẹpẹtẹ àwọn tí yà ń jẹ atọrọ jẹ ọmọ kan náà gbé bẹ́sikẹ́ lé lórí ọ̀nà ọjẹ tí ọjẹ àwọn kan tàn wọ́n lọ jẹ bẹ́sikẹ́ 3,500 ìyá àwọn ọmọ yẹn rà ànúgbà ẹ wo ìyá yẹn àti bàbá yẹn ẹ wo àwọn ọmọ yẹn inú Islam náà wà ìyá yẹn lò jáàbò ẹ wá lè wo ojúlé sójúlé ká ẹ wọ ẹni tí yà ń jẹ lẹ́yìn tẹ́ ẹ nọ́lá tẹ́ ẹ náwó nínú ẹ̀sìn Islam inú àwẹ̀ nìkan lẹ máa pò gilẹ̀ máa pò kókó tó máa pa yín ẹ lè wọ àwọn tí yà ń jẹ ká ẹ wọlé sójúlé wọn káàkiri fẹ́ kẹ́ẹ̀tì ẹ̀ má wọlé sójúlé àwọn tó wá ń kírun góyẹ kẹ́ ẹ mọ̀ pé yà ń jẹ wọ́n bọ̀ ìkà níyín ọ̀daràn níyín alọ́kọ́ ló ń kígbe níyín alọ́nilọ́wọ́ gbà níyín ìgbà tẹ́mi lọ sínú ìjọ kan lánàá bó ṣe mú mi lára mo ní pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká máa dá owó tá a bá dẹ̀ ti ń kówó yẹn ká máa fi invest àwọn kọ̀ọ̀kan tó bá kù díẹ̀ káàbò ìgbà táwọn adarí máa gbọ́ wọ́n ní ibi tí ọ̀rọ̀ owó bá ti ṣẹlẹ̀ kò ní tò ẹ fẹ́ da mọ́ṣáláṣí rú ni ẹ fẹ́ da jọ̀mọ́ rú ni ẹ fẹ́ àwọn tó dẹ̀ rùn pàdé pọ̀ nínú àwọn ìyàwó wọn àwọn táyé wọn ti ṣá málámálá pọ̀ nínú àwọn ìyàwó wọn àwọn tó ṣe ń pé ayé wọn ti lu kódéètì sínú ẹ̀hà ó pọ̀ nú ìyàwó wọn lèmi ṣe gbégbèsè yẹn lọ́dún yẹn lọ́hùn wọ́n ní rárá o ẹni tó fi jọ ìlélẹ̀ kò sọ pé ká máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gba múrí kan múrí méjì lọ́wọ́ wa kò ní í bẹ́ ṣúngọ́ fún yín bí tá ẹ bá wà tó bá ra ta fún yín ẹ̀ ní rẹ́pọ̀ fi ṣe tó bá rẹ́pọ̀ fún yín ẹ̀ ní rí ingredient sí tó bá ra ingredient fún yín ẹ̀ ní rẹ́rọ ẹ̀ ní rẹ́ jabijẹ́ èyí yín á ká ọ̀nà fún yín á dí obìnrin ni wọ́n kó lẹ́rú nínú ẹ̀sìn wọ́n kó obìnrin lẹ́rú nínú ẹ̀sìn tó di ẹ̀sẹ̀ pé obìnrin ò kì í násẹ̀sì sí láìfọ ẹ̀ àfinú Kùránì ló ti máa lọ múrò rí inú àdìsí ló ti máa lọ múrò rí ìmájìmù tí Aisha ṣe ìyàwó ànábì tó ṣe ní àìmọye sẹ́ńtúrì òun ni wọ́n fẹ́ máa ṣe ní ayé kọ̀ǹpútà èjì láyé tẹkinọ́lọ́jì àdáwọn àṣàṣàlá ó gbẹ́sẹ̀ báyìí wo ṣe máa gbẹ́sẹ̀ báyìí ṣe bá ànábì ò lo mọ́tò tó bá jẹ́ lóòótọ́ lọ tẹ̀lé súnà yẹn ànábì ò lo mọ́tò kí ló dé tẹ̀ ń lo mọ́tò you are born bastard ànábì kò kóṣẹ́ sínú gíní ànábì ò lo gíní kò lágbádá àwọn dúrọ̀sì yẹn ló yẹ ká ẹ máa lò wọn kì í ṣe aláwọ̀ sálà fànábì nígbà ayé ẹ̀ kò ń lọ wáàsì àdádálẹ̀ ń gbogbo ẹ̀ ẹ̀yìn àwẹ̀ ọlọ́jọ́ méje àwẹ̀ mélòó kan lànábì gbà títí ó fi kú ìgbà tó dòjíṣẹ́ àwẹ̀ mélòó ló gbà tẹ́ sọ gbogbo èèyàn lọ́sà àwẹ̀ àfẹ́ tì mí mo fi tó ti máa pàdé Olódùmarè mo fi búra àwẹ̀ mi ti ń pẹ́ láti bí 5 years after now tó bá máa ku méjì kó parí báyìí máa land hospital látara pé ìpayín kìkì tẹ́ ẹ kó sí wa lẹ́mìí ànábì lẹ́ni tó bá gbàgbé ọdún kan àlùjọ́nà ló máa lọ ànábì lẹ́ni bá ṣe báyìí àlùjọ́nà ló lọ ẹ fi náà àti àlùjọ́nà ẹ fi kó wa sí páńpẹ́ ayé ẹlòmíì ò lè bọ́ nínú ọ̀sà yẹn títí ó máa fi kú mo tún wá rí èèyàn tó tún ní ọ̀sà ó tún ṣì kọ̀tínú àwẹ̀ yẹn náà ìdè ni ẹni tó bá ti wà nínú ìdí ọpọlọ kò tètè ń pọ́ kò ṣeé mú kú ò
ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún onígbàgbọ́ òdodo ẹ̀wọ̀n nílé ayé jẹ́ fún onígbàgbọ́ òdodo ta ló nígbàgbọ́ òdodo ẹrú ọ̀dẹ̀ dìdìrìn amukumẹ́kọ bọ̀yìbọ̀ yẹni tó máa tẹ̀lé àwọn àfa àwọn yẹn ló nígbàgbọ́ òdodo gbogbo owó tẹ́ ẹ bá ń dá Ọlọ́run subhanahu wa ta'ala yàrá kan ti wà ńlẹ̀ owó tẹ́ ẹ bá ti ń dá ẹ san owó ọpẹ́ owó àánú owó kọ́lóhun kígbe owó kọ́mọ má kú owó kọ́mọ yín jèrè àná tún máa ń tàksì wá ńgbà yẹn ìwọ tó o bá fẹ́ kọ́mọ ẹ ṣoríire 2000 ẹ̀yin olórí burúkú tó yẹ pé ẹ̀ẹ́dì jèrè ẹ máa sunkún kẹ́yìn ayé yìí ni ìwọ tó o bá fẹ́ kó gbọ́ ọmọ ẹ búyọ 5000 ìwọ tó o bá fẹ́ jọ̀gà láàrin ọ̀gá 2000 ìwọ tó o bá fẹ́ kọ́mọ ẹ ṣe gbá 2000 ẹ máa bíìlì wa ẹ wá tọwọ́ bọ̀ wá lọ́pọ̀lọ́ strategist ẹbí ń gbogbo nígbà yẹn ṣíṣí ní ìsìn náà ṣiṣẹ́ o a máa padà lẹ́kọ̀ọ́ pa yín ni nílẹ̀ Yorùbá ìfakàn iṣẹ́ náà ní mọ́ kòkó lẹ̀ mọ́ yín o àmọ́ sọ̀rọ̀ ẹnu yìí ó máa ṣe bẹbẹ fún yín wọn ò ní sọ fún nígẹ̀gẹ̀ pé kó gbẹ́tọ̀ fún ẹ̀mí ṣẹ́yìn lẹ lórí rẹ lọ́wọ́ ẹ̀yin lẹ làlùbáríkà lọ́wọ́ ṣé tọ́mọ bá kéwú sóhun làlùbáríkà ṣé ní bá ń ṣe Islam nìkan lọ́ làlùbáríkà àwọn ọmọ tèmi òkè wọn dẹ̀ lálùbáríkà ògo láàrin ògo ni wọn tí ògo wọn dẹ̀ máa bújọ títí kalẹ̀ arógojògo ló ní nípa láyé àwọn ọmọ ti tèmi bọ̀ ìwọ tó o bá sọ pé o bá fẹ́ dojú ìjà kọ Fákànṣọ́lá ṣáàrí pé ò mú mi omi ò ní nǹkan ṣe nínú ayé ẹ omi lèmi o Ọ̀ṣun ni mí Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àyàn awẹ́dẹ́ kó tó wẹ̀ mọ́ kò ní dáa fún yín gbangba ti dẹkùn kedere ti bẹ̀ẹ́ wò àná kan náà násẹ̀sì láti sọ̀rọ̀ bó ṣe yẹ ká sọ̀rọ̀ bọ̀ lẹ́ni a lè sọ̀rọ̀ ojú wa ti là everything ti clear sí wa ẹ má fi religion bá tiwa jẹ́ ilẹ̀ Yorùbá you are welcome my brother ẹ má fi religion bá tiwa jẹ́ talẹ́rí tó kéwú gbogbo bẹ́ẹ̀ ṣe wòlímọ̀ fáwọn ọmọ lọ́dọọdún èwo ló ṣiṣẹ́ lọ́dọ̀ local government rí èwo ló lọ ṣiṣẹ́ ní company kan tó gbé certificate lárúbáwá lọ àfi káwọn ọmọ yẹn padà máa lọ kẹ́ ẹ máa kọ́ máa lọ wà láǹgbà kiri lẹ́gbẹ̀ẹ́ ilé tàbí kọ́ ẹ lọ fi wọ́n sí mọ́ṣáláṣí kankan jọ yà lọ́ni lọ́wọ́ gbà ń bẹ̀ gbogbo ohun tí wọn ò rí wọn á bẹ̀rẹ̀ sí ní ríran fáwọn èèyàn ìyẹn la fẹ́ ká máa ṣe lọ ìjọba Nàìjíríà bàbá Tinubu ọmọlódó jẹ bàbá ẹ̀ ní kú o ẹ̀ ṣàṣeyè second term yín ìrọ̀rùn ló máa bọ́ sí ẹ bá wa ti mọ́ṣáláṣí pa ẹtì mọ́ọ̀ṣì ẹtì ṣọ́ọ̀ṣì ẹtì gbogbo ilé kéwú pa ẹ jẹ́ ká wà neutral ẹni bá fẹ́ máa kéwú kó máa tọ̀ fúnra rẹ̀ nínú ilé kí kálukú wáṣẹ́ lọ ẹ lọ ṣiṣẹ́ àná àfọ́ṣì ẹ̀yin lè máa retí ẹni tó ní ẹ̀bùrú tó máa wá báyìí ìgbà tá tiẹ̀ ti ráàfà tó ti jáde tó ti lanu gbàgà bíi tàkútí ọlọ́ṣọ̀ pé ẹ máa lọ sàsá àwọn ọmọ mínísítà bàbá Tinubu wọ́n ní kán máa sàsá àwọn ọmọ yín wọ́n ní kán máa sàsọ ọmọ president ẹ sàsọ ọmọ gómìnà ẹ sàsọ ọmọ rep ẹ sàsọ ọmọ honorable ẹ sàsí gbogbo wọn tí nǹkan bá ti ṣe wọn ọ̀dẹ̀ yẹn àfà wọ́n máa gbé wọn wá ẹ lè máa bíìlì wọn ṣé ẹ ti rí ohun tí wọ́n tán kírètì sílẹ̀ Yorùbá ẹ̀yin olòṣì burúkú yìí ìjíǹde ayé ti tèmi lèmi ti mọ̀ pé iṣẹ́ lóògùn ṣe torí ohun tí ìyá àti ìyá wa tí ìyá àti bàbá ti ta tó fi kọ́ wa ni pé káwà hard working 5,000 mo fi bẹ̀rẹ̀ bísínẹ̀sì mi lánàá wọ́n dẹ̀ dúró dìgbà mọ́ mi lọ́wọ́ wọ́n dẹ̀ sì ń lọ wájú ẹ̀yin olòṣì burúkú ẹ̀ ní sí alẹ́ ẹ̀ ní tàárọ̀ tó bá sọ pé bìkan yá ẹ̀ wá kó sí agbádá ẹ̀ kó ságbádá ẹ̀ mọ bá ṣe máa ń wò yìí sẹ́ ẹ̀ mọ nǹkan ẹ̀jọ̀ wèrè lẹ́jọ́ tó bá ti pè yín lókèṣàn kan tó tẹ́ ẹ tí bàbá yìí tó bá sọ pé bàbá wa jà làwa sálà wa mọ́ríà ó máa ń wò yìí pé wèrè dé ni. tí n bá rá àfa kan lórí díẹ̀ mú mi máa fi ògùn ṣépè fún ni. àbẹ́nìkan wá lọ sọ pé ẹ̀gbà wẹ̀ ni ẹ mọ́ tẹ́ ti ṣépè fẹ́ nìkan ní last week ìyàwó akóǹgbẹ ọmọ lẹ́yìn lẹ́ máa rọrùn òǹgbẹ mi mi ní gbẹ̀ngbẹ́ lórí ọmọ lórí ọkọ lórí ayé mi lórí dúkìá mi tó mi àti tí ò mi. ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ̀yin karabàdí ẹ̀dá ẹ̀yin tó yẹ pé ẹ̀ wúlò fúnra yín ẹ̀ wúlò fúnjọba ẹ̀ ṣọ́ọ̀tì fàyè ara yín ni. oníṣẹ́ ń ṣiṣẹ́ kálukú ń sáré iṣẹ́ àwọn aláàfáà tó jáde tó sọ pé òun lọ wéèsì 9 years kóun tó ẹ̀ṣẹ̀ wá lọ kọ́ṣẹ́ bricklayer kóun wá lọ ṣe gbá kóun wá lọ ṣàwo 9 years tó sọ pé owó èsì yẹn kí ni ohun tó fi dà
ṣé bá padà discover pé ṣe lè ń lọ gorí èèyàn fún mi ní àǹkì mi bẹ́ẹ̀ ok mo ti rí a padà discover pé ẹ̀ ń lọ gé orí èèyàn àbí kí lẹ lọ kọ́ ìgbà tí irú Abraham yẹn ọmọ 20 something years tó ń sáré ọlọ òjò ẹ̀yin olórí burúkú yìí ṣé bí bàbá yìí mú fún tí ìwò agbẹnusọ yín ó ń sọ pé àwọn ọ̀ràn títí wa ló ń pààyàn ó yá o àwọn alálẹ̀ ti dìde àṣírí yín máa tú ó máa tú kọjá bẹ́ẹ̀ ṣe ròyìn àṣírí yín máa tú kọjá bẹ́ẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí mo bọ́ tàládọ̀ láyé Yorùbá nation wọ́n ní Islam ò fàyè gbà bíi pé bàbá lákù tèmi wá inú ìran Islam ìgbà tó yá wọ́n ní irun làwọn kí wáyé táyé obìnrin bá rómira ó ṣàlùwàlá ni tó bá forí kanlẹ̀ lọ́mọ máa wáyé ìbẹ́kùn lèmi fi ń bímọ ṣe ikùn náà á tún fi ṣàlùwàlà omira àti ìbẹ́kùn ṣe ìbẹ́kùn wà ní omi àlùwàlà ẹ wá ń dìsífù ayé ara yín ẹ dìsífù ọ̀la àwọn ọmọ yín gbogbo stupidity ọ̀rọ̀ òṣì olórí burúkú tẹ máa ń sọ lẹ́nu ànábì dípẹ́ kínní o ànábì sọ bá ẹ kàn ń fi ànábì kọ́ bọ́dì ni gbogbo nǹkan ànábì ò ṣe lẹ sọ pé ẹ ṣe ẹ sọ fún wa pé pàtàkì tó fẹ́ dòjíṣẹ́ àti kékeré ni òun àtàwọn ọmọdé ṣiṣẹ́ ń ta wọ́n ṣeré ń ta gbangba bí wárápá ṣe gbá ànábì yẹn ànábì bá ṣubú gba wárápá gbé gbogbo wọn wá lọ pé àwọn èèyàn ó jà pìtìpìtì nílẹ̀ gbọ̀gbà táwọn èèyàn yóò tètè dé àwọn ọmọ yẹn padà lọ́bẹ̀ wọ́n wá rí pé àwọn kan kó gíga wọ́n kó sọ̀ wọ́n kó àáké wọ́n kọ́ ọbẹ̀ wọ́n ń la igbá àyà ànábì wọ́n la igbá àyà ànábì ọ̀nà ṣe operation wọ́n ṣe operation wọ́n kó òfò wọ́n kàdánù wọ́n kàgbàpọ̀ gbogbo operation tó wá ṣe yẹn náà wá dà sára ẹ̀yìn tó kù tẹ̀tẹ̀lé nítorí ṣé àrígbà yẹn gbà tí mo kọ́kọ́ gbọ́ àdìtì ẹ̀mú yà operation báyìí ó ń ṣeré lọ́wọ́ àtìgbà yẹn ló yẹ kó ti dòjíṣẹ́ so òṣà operation yẹn wọ́n ṣe títí lọ di 40 àbí 40 something tó di òjíṣẹ́ ni ṣé aráyé táwa á ti lè dorí rò á ti lè dánú rò èmi ò takò ànábì o sálàlá àdàsálà òjíṣẹ́ ni fún ìran lárúbáwá Jésù Kristi èmi ò takò òjíṣẹ́ ẹ lọ wo Israel bàbá mi kan wà ní Israel àti ìyá mi kan àwọn fásitì bíi ti ẹ̀pọ́n bẹ̀ dáadáa ẹ lọ wò gbáyé gbádùn tí wọ́n ń jẹ́ bẹ̀ àtijọ́ tí wọ́n ti ń jagun bẹ̀ wọ́n náà dictate ní 2023 àbí 2024 ni wọ́n dictate ibi tí àwọn tó ń bá wọn jagun yẹn ihò wọ́n gbẹ́ ihò títí wá já ìlú wọn ibẹ̀ nọ́mbà gbó kan ogun wọlé ìlú wo lẹ lọ tí ọ̀rọ̀ yìí lọ́rùn ẹ̀yin akótilétà ẹ̀yin karambà ní èdè yìí kà ẹ wá sásá bẹ́ẹ̀sì ẹ wá ń ba tọmọ ọkọ Yorùbá jẹ́ ìwọ tó o bá jọmọ ọkọ Yorùbá tó o bá ti ń fi Islam proud orí ẹ ti dàrú nítorí pé lárúbáwá tó ní ẹ̀sìn gan kò fi Islam proud mọ́ technology náà fi ń proud iṣẹ́ ọwọ́ wọn náà fi ń proud. iṣẹ́ ọwọ́ wọn náà fi ń proud ṣọ́bìnrin lárúbáwá ń dààmú ni ẹ má wọn obìnrin wọn kó wọn sábẹ́ ẹ̀hà súnà ànábì Muhammad àwọn nìyálé ànábì àwọn nìyálé àlùjọ ànítọ́ bá ṣe wá sí láì kí ló fẹ́ fi kún wàá gbọ́ wàá kàn máa ṣàlàyé akíbar àṣàwàjà rẹ̀ láyé àtàyà rẹ̀ àṣàwàjà wàá máa fèdè pọ̀ ní nítorí key point tí wọ́n máa mú sí ẹ lára ẹ̀yin obìnrin ẹ gbà fọ́kọ yín ẹ jẹ́ kó fẹ́ yàwó kejì lẹ́yìn ẹ̀yin ọkùnrin ẹ má di dòdò òrò ẹ má jẹ́ kán ba yé yín jẹ́ obìnrin tó bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ fẹ́ yàwó kejì lé tí ò bá gbọ́ fẹ́ yàwó kejì lé ẹ wá wò sápá yín kamọ́ǹsì gbogbo àwọn ọmọ yín yẹn máa padà di terrorist àmọ́ ṣáàwá máa padà kó wọn sí ṣàgó ni gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí ń gbà yẹn àná àwọn adarí máa ń fún ọkọ inú ìjọ máa fún wọn níyàwó ni wọ́n máa fún wọn níyàwó kejì pé gbà á fún ẹ àwọn ìyàwó sàrà àwọn ọmọ tó yẹ pé tí wọ́n bá délé náà wọ́n á padà dá lérú ni wọ́n á padà dé lérú wọn abẹ́bí jẹ́ wọ́n á dọ̀nà rù ẹ̀jẹ̀ kan má bọ̀ wá bẹ́ẹ̀ bá pé wọ̀ ẹ̀ ní pé lọ́dọ̀ Fákànyìnsọ́lá gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò ìgbà mo ṣíjú ni gbogbo wọn pè ní different type of cup ṣe ẹ̀sẹ̀ Islam mọ́ ni ṣe ẹ̀ṣẹ̀ gbámọ́ ní ẹ̀ṣàwò mọ́ ni but mo ní nǹkan ń bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà yẹn mo rò pé ẹ ṣe rè ẹ fún mi ní definition of Islam ẹ jẹ́ kó rí yín pé kọ́pọ̀lọ́
yín ṣiṣẹ́ kí làákàyè yín ṣiṣẹ́ o Ọ̀ṣun lèmi o ẹlẹ́bọ ni mí pọ́nbélé ẹ bá mi ṣíà prógámù yìí kó lọ fún àkòní dáa fún yín ẹ̀ ní kúure kò ní ra gbá fún yín kò ní ra wo fún yín tó bá ra aṣọ fún yín kò ní fi ti yín kẹ́mi máa fi òṣàlẹ̀ onílẹ̀ kí n máa fi proud ẹlẹ́bọ ni mí ẹ̀yin àfọ ẹ̀ blackmail mi ẹ̀ dà mí láwọn orúkọ tí mi jẹ́ ẹ̀ dẹ̀ yọ ìsìlámù kó lọ́kàn mi oore lẹ ṣe fún mi bẹ́ẹ̀ ṣe fàáyọ fòrò kó lọ́kàn mi ìṣẹ̀ṣẹ̀ wọlé ni ìgbàlá wọlé ni Ọ̀rúnmìlà ń yọ sí mi lójú oorun Ọ̀ṣun ń yọ sí mi lójú oorun ojú oorun ni mo ti ń gba gbogbo nǹkan tí mò ń gbà wá sílé ayé mò ń gbà á tẹ́lẹ̀ tí ń bá jí mo máa ń ṣàwùsù bí láì ní bòóre lẹ padà ṣe fún mi yẹn padà gbé mi débẹ̀ á dà fún ọgbà ẹ̀yìn tẹ̀ blackmail láti 2020 ẹ̀yìn àbá oore ló padà já sí Fákànmí Sọ́lá o òòṣà ló jókòó yìí o oore ló padà já sí fún mi mo wá dìde pé mo fẹ́ràn ìlú mi ẹ wá sọ mí pé ẹ lọ bó aṣọ ẹ̀há yẹn dànù lọ sọ aṣọ ẹ̀há yẹn nù òun dójú tẹ̀ ha òun dójú ti pa ìyáláyé ẹ̀há wà nìbàdàn àwọn ìyàwó yín wọ́n fi ń gbàrú ni yá àwọn ìyàwó yín wọ́n fi ń ṣe bá bí àlá ni tí wọ́n bá kọjá bí ẹsẹ̀ aṣọ ẹlòmíì àpọ́n ni aṣọ eégún bàbá wo òpọ́n mọ́ jẹ́bẹ́ ẹgbògbó lọ́wọ́ wọn ni ẹ wá gbé pàǹdà lé wọn lọ́wọ́ ẹ tẹ̀rọ̀ráìsì ayé wọn ẹ dáwọn ìyàwó ànábì inú ilé náà máa ń wà táwọn ànábì bá lọ sójú ogun àwọn ìyàwó wọn á máa fọ pátá ànábì wọn á fa bọ́ksà ànábì wọn á máa fárí fáwọn ọmọ àwọn tèmi ò wá rí bọ́ksà fọ̀ wọn ò rí pátá fọ̀ ẹ̀kàn báyé wọn jáfọ̀ nọ́ọ̀tì ìgbà tí mo fi ẹ̀ka sílẹ̀ mo rò pé máa jáde lẹ́yọ kọ̀ọ̀kan ni wàláhì ẹ máa jáde agbọ́n ẹ máa tọwọ́ bọ ní agbọ́n tí nǹkan máa padà ṣe gbogbo yín ni mi ìwà nídìílé àfà bàbá mi ò ń ṣe àfà ó kàn lè jẹ́ ìsìláàmù kìdẹ́ ń ṣe ìsìláàmù olórí burúkú tẹ̀yìn ṣe yìí ìsìláàmù tó gbà fúnra ẹni ìsìláàmù ọmọ aládé ni bàbá tèmi ṣe tí ó fi kú àtìyá mi nítorí wọn ò tàpá sí ìdílé wọn gbogbo ohun tó ń ṣe bẹ̀ wọn ò tàpá sí òní ń dáa fún yín pátá òjò apá bàtà apá jẹwọ́n etí ẹ̀ ẹ wá balẹ̀ jẹ́ ẹ̀bọ̀nà jẹ́ dá gbogbo ẹrù bẹ́ẹ̀ bá ti ṣe léyìí o ẹbọ ni kàn rì mọ́ lókè kàn rì mọ́lẹ̀ ẹbọ ni wọ́n mọ̀ ọmọ gbàgbára ọmọ Yorùbá ni ọmọ gbàgbára lára gbogbo wa ni ọmọ gbàgbára àwọn àní àná kan òòkà kan wà òòkà kú san yín ni kò sí ohun tó bá fi sọ́wọ́ kò sírú aburú tó bá bọ̀ ọmọ máa dìfẹ́ǹdì ẹni wọ́n wá lọ ṣe wáàsí fún wọn pé ṣó òòkà ló dá ẹni àbí Allah òòkà yẹn dànù kó gbà fàlà ibi wọn bá sòkà sí ẹni ní wọn sòkà dànù á lọ mú kò ní dáa fún yín àdàbí tẹ́ ẹ̀ bá ní tí àwọn bàbá yín ò bá ti fún yín lájẹsára lánàá lókù àdàbí tẹ́ ẹ̀ bá mọ tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ lókù ẹ̀yin orí má ní DSL lòṣì wà yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí làáfà ń wá lọ sí ilé ìwé ọmọ kí ni kòkò ju apẹ́ àáfà mi jẹ́ ògùn ó ju ògùn ju baba aláwo lọ àáfà mi ìmọ̀ ewé mẹ́gbò ju oníṣẹ̀ṣẹ̀ lọ níbo ló ti rí ṣọ́ọ̀kẹ́ nínú kéwu ni bomb bastard di gbogbo yín. iye tí France ń fún wọn ò ní wọ́n fúnra wọn lọ́dún yìí ó ń kọ́ ilé ìgbàlódé fún gbogbo àwọn èèyàn ó ń ṣe bọ́ọ̀sì ní ọ̀fẹ́ ní Burkina Faso ni ẹ ó sì nǹkan ó promote agriculture ní ìlú wọn but all the time ẹ̀sìn là ń promote ní Nàìjíríà. ẹ̀sìn ni ó ìyá mi ẹwà àtijọ́ táwọn kidnappers tán ti ń jiyàn gbé tán ti ń jí gbogbo yẹn àwọn àfọwọ́bọ̀ ọ̀tà kán tiẹ̀ fi àkànṣe awareness lórí ẹ̀gbẹ́ Islam náà dojú kíní ìkọ̀kẹ́ ẹ̀ tí ẹ̀bọ́ta ẹ̀yin olóṣìṣẹ́ tẹ́ fẹ́ jẹlẹ̀ wọn wọ́n máa padà jí gbogbo yín gbé wọ́n padà kó gbogbo yín sí gbàgà wọ́n á jí yín gbé wọ́n á jọmọ yín gbé gbogbo yín náà máa jí gbé ẹ̀yin olórí burúkú yìí àná ńgbà tí ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá ṣẹ́rù ẹ̀ṣẹ̀lẹ̀ ìwọ ọmọ ọkọ Yorùbá ìwọ má dira wọ́n lórí láháólà wà láì fún ìbọn náà máa fi tún fún ẹ dànù ẹ̀ mọ̀ pàgbára láháólà kòkòrò AK-47 má dìfẹ́ǹdì ara ẹ má túra ẹ ṣe má dira ọba Solomon má dira ikú pa ẹ ṣé ọ̀rọ̀ àwọn tó ń sọ fún ẹ pé láháólà yẹn
àwa bàbá tiwa ti láhàólà yẹn bàbá tiwa ti mọ̀ tẹ́lẹ̀ nítorí wọ́n mọ̀ pé kò sí agbára kan kò sété kan kò sí nǹkan kan tó borí Olódùmarè àmọ́ ṣá gbogbo ewé àtegbò tó dọ̀ sọ pé fún àǹfààní ara wa ni wọ́n dẹ̀ ń fi ọkàn kejì ó dẹ̀ ń fún wọn ánsà gidi ló ń fún wọn wàrà wọn ti wà lẹ́nu mo kí ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin bàbá mi ọbẹ̀ ẹ̀là bàbá mi gidi bàbá mi akọjú ayé ẹbẹ̀rù àgbà mo kí yín bàbá Fákànyìnsọ́lá mo kí gbogbo yín ẹ jẹ́ n play voice note. ẹ̀la ìbò yẹ̀lẹ̀ bó túmọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí gbàgbà wọn báyìí gbogbo ojúlówó ẹ̀yàn ọmọkùnrin bàmọ́ òrìjọba sí ẹgbẹ́ ọ́fíìsì rẹ̀ mo kí ìyẹn kojú mẹ́rin gbogbo ọmọ aládé ni ọmọ èṣù gbogbo ọmọ ọkọ Yorùbá ni ọmọ èṣù tí wọ́n ti ń jẹ̀ máa lọ́sẹ̀lẹ̀ ni tí wọ́n pe èṣù ní sí tàbí adúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè bá wa tan ìmọ́lẹ̀ sí gbogbo èyí tí ẹ bá ń bínú ẹ má bínú mo forí ìyá àti bàbá bẹ́ẹ̀ ni kábọ̀lọ̀ yẹn tẹ́ ẹ má bínú Yorùbá dìtẹ́ ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ kárí Olódùmarè ọ̀dà wà lára ẹ má bínú ẹ fọwọ́ wọnú àti gbọ́n lọ́fà gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́rí tí ń jáde nínú Yorùbá dìtẹ́ àti gbọ́n àti rí pé wọ́n wá fi búrẹ́dì pa lómi ọbẹ̀ jẹ ni wọ́n yàn bàbá ńlá bàbá wa jẹ ni ọmọ èṣù ní gbogbo tó bá jọ ọmọ ọkọ Yorùbá àbẹ́ntì ìbá sọmọ ọkọ Yorùbá nìkan lè fún òun sọmọ èṣù níwà àwọn láti lẹ Saudi Arabia àdẹ̀wà láti lẹ Egypt tó ó kú jẹ́ káàtó kí bàbá òbí ọmọ kalẹ̀ kí àwọn àjèjì aláwọ̀ fún wa bí wọ́n máa dùn ibi tí bàbá mi ṣe òyìnbó lọ́wọ́ kọ̀wé lọ́wọ́ ní bàbá mi ànábì Ádámù kan ni bàbá mi wá láti lẹ Egypt báwo ni òyìnbó ṣe wá júwe ilé bàbá mi fún mi láti kí sọmọ àlè ọmọ àlè òyìnbó lè júwe ilé bàbá ẹ̀ fún pé ọ̀rùn mi là ilẹ̀ Egypt ló ti wá ìran Yorùbá sẹ̀ wá láti ilẹ̀ Egypt ilẹ̀ Yorùbá wá láti ilẹ̀ lọ́wọ́ tá lọ́wọ́ akọ sórí yẹn òyìnbó lọ́kọ́ òyìnbó náà wá sọ bí tí bàbá mi ti wá sẹ́wọ̀n pé ọmọ àlè ni wọ́n lè júwe ilé bàbá ẹ̀ fún báyẹn so òyìnbó ò lè sọ fún mi tó kí ní ẹ bá ọ wà lọ́yẹn òyìnbó ò lè sọ fún mi pé bàbá mi o ilẹ̀ Egypt ni bàbá mi ti wá o báwo lóyìnbó ti máa júwe ilé bàbá mi fún mi òyìnbó ara alẹ́ lọ́ba wá kọ ìwé tàbára alẹ́ Ísírẹ́lì kọ̀wé ọwọ́ kọ ìwé wá ní ànábì Ádámù ní bàbá ńlá bàbá mi wá láti ilẹ̀ Egypt bóòlù òyìnbó kọ́ ló júwe ilé bàbá mi fún mi náà nígbà tí mi sọ máa lò ẹ̀dá kò sọ́sàn ìdílé sá kó ìmọ̀ wá nílẹ̀ Egypt ni yàrá wa ní jẹ́jọ́ ògbà wa àwọn ìwé ìtàn ní tani ọkọ wa ní ìwé Kùránì ni wa ní ìwé Bíbélì ni kí ló dé ta lọ́wọ́ kọ àwọn ìwé Kùránì Bíbélì àwọn ìbò ọlọ́ kánà bàbá mi lọ́ba kọ Bíbélì àti Yorùbá àti Kùránì máa gbà fún gan tọwọ́ tẹsẹ̀ máa fi gbà fún kọ àwọn bàbá mi kọ́kọ́ àwọn yẹn ní wá sọ bá nàbí Ádámù bàbá mi àwọn òyìnbó bọ́ọ̀lù òyìnbó ṣe wá máa júwe bàbá mi fún mi nígbà tí mi sọ máa lè ó mú díẹ̀ káàtó wọ́n wá ẹnìkan wá nílẹ̀ Egypt ní àti ọ̀rọ̀ mi láti wá ilẹ̀ Egypt Yorùbá sì wá wọ́n á ní kó fún mi ládírẹ́sì ilé bàbá mi nílẹ̀ Egypt àtàwọn fámìlì àgbòdo àtàwọn ẹbí bàbá mi kí n lè lọ bá wọn tí bá tiẹ̀ nílẹ̀ Egypt so ọ̀wá rí júwe ṣé àwa ní fámìlì ṣé gbogbo àdírẹ́sì ilé Egypt ṣé o ti wá tẹ fámìlì àti wá ní Egypt fámìlì ọ̀sìn ilẹ̀ Yorùbá ní Egypt kò wá sí ń bẹ̀ mọ́ àbáwọn ẹbí wọn ti kú tán ni ẹbí Oòduà àtẹ̀wọ̀n ti kú tán nílẹ̀ Egypt Oòduà wá láti ilẹ̀ Egypt ọwọ́ láti ilẹ̀ kíní kan Yarúbáwá lórí Yorùbá wá Yar'Adua lórí kíní kan òyìnbó wá dórí ìtàn wa kodò ká má bàa sí mọ́ bí a ti wá mọ́ ọ̀dà òjì náà ọmọ ojúlówó ọmọ Yorùbá ilé Ifẹ̀ lórí Yorùbá o ibi tá a ti sẹ̀wá nù ìyókù ọ̀hún sọ̀lọ̀ àwọn kan wá dé láti ilé Ifẹ̀ àwọn kan wá tẹ̀wọ̀n rọ̀ storyteller nìyẹn kọ̀ọ̀bójú ìtẹ̀mẹ́dé ìtàn pàmbélé ilẹ̀ Yorùbá ni pé orírun ilẹ̀ Yorùbá ilé Ifẹ̀ ni àbábá ńlá bàbá mi ti sàn káàkiri àgbáńlá yìí òun fáwọn bẹ̀rẹ̀ àwọn láti fẹ́ ńkọ́ mo ní wá gbádé fẹ́ ẹ̀dùnkọ́ bùdé ọkàn mi ọ̀run yún ọkàn mi mo ní àwọn ìkú yẹn wọ́n tó wá délé Ifẹ̀ wọ́n wá wá ń bì kan storyteller ni original kan ibi a ti sẹ̀wá ilé Ifẹ̀ lọ́mọ Yorùbá ti sẹ̀wá àmọ́ bó ṣe jẹ́ òdodo bẹ̀ lẹ́gbọ̀n ọ̀rí àwọn èso kí yẹn ojú òní ti gbogbo wa gbogbo alájọ lásìkò ẹ̀ jẹ́ nígbà ẹ má bínú pé àgbàwẹ̀ ẹ má bínú ẹgbẹ́ ẹ̀dá kan mo fi orí màgbẹ̀ ẹ má bínú pé àgbàwẹ̀ àgbà lọ́dún tí mo sẹ́ gbọ́ òwò akáti bí para wa ní yàrá yìí ni ẹ ti understand àwọn kàdé ọmọ jàmùlà wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà ọ̀dà ẹ má bínú pé àgbàwẹ̀ ẹ má bínú fẹ́ gbọ́. Fákànyìnsọ́lá Aláṣàbí o ọmọ èṣù ni mí ọmọ èṣù ọ̀làlú o ọmọ èṣù Aláṣàbí o kò rújú rárá ọmọ Ọ̀rúnmìlà ni mí ọmọ Odùduwà ni mí ọmọ Ọ̀ṣun ṣálá Aláṣàbí o ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòláyùn àwẹ̀dẹ̀ kò tó wẹ̀ mọ́ yéyé o omi ọ̀tá ẹ̀rí àgbá ẹni tí ó bá rú lójú tó bá wò ó pé kí ni Fákànyìnsọ́lá ń ṣe mo ní kó gbégẹ̀ sí tẹ́ bá pẹ́ wá o ẹ ò ní pẹ́rọ̀ rárá nítorí pé ifá ń bẹ lára mi igi ifá ń bá mi gbé Ọ̀ṣun ń bá mi gbé o ẹ̀wọ̀wọ́ Fákànyìnsọ́lá tẹ́ bá rí gbogbo ayé mi ẹ mọ̀ pọ́nmọ́ rúmọlẹ̀ ní mí àtijọ́ tí mo ti sọ mí tiẹ̀ mi o tí mo ti sọ wípé ìṣẹ̀ṣe làgbà o ayé mi nítumọ̀ sí mi ògo tún ń gorí ògo fún Fákànyìnsọ́lá ayọ̀ tún ń gorí ayọ̀ fún Ọ̀ṣun níkẹ́ ìyá gbogbo wọn Ọ̀ṣun ni mí o kò rújú rárá ọmọ èṣù ọ̀làlú ni mí kò rújú rárá ọmọ Ọ̀ṣẹ̀ṣe ni mí kò rújú rárá o ọmọ Ọbàtálá ni mí o kò rújú rárá ọmọ Ògún ni mí kò rújú rárá ọmọ Ọbalúayé ni mí o kò rújú rárá Àṣàbí òní kánjú kú
ìfọkànyìn sọ́la onírìnrìn àjò alọ́ọ̀dẹ o máa dàgbà máa darúgbó àrọ̀mọdọ́mọ mi ò ní ṣẹ̀rú mọ́ láyé èmi ti já orí mi ti pẹ́ làákàyè mi ti ṣiṣẹ́ ọpọlọ mi ti fọ́ for your information bóyá mi àti ẹ ti jọ ṣe jọrí nígbà torí mi ò tí pé tọpọlọ mi ò tí set bóyá ti jọ ṣe jọrí tàbájọ wà láwọn level kan lánàá èmi ò ń ṣẹgbẹ́ yín mọ́ o èmi ò ń ṣẹgbẹ́ yín lọ́wọ́ sórí DM mi máa wá sọ ẹ̀yìn ànábì mi ìfẹ́ máa gbọ́ létí mi ṣé ẹ rí ànábì òjíṣẹ́ ni nílẹ̀ lárúbáwá àná ọpọlọ ẹ̀yìn tèmi ò ṣiṣẹ́ àwọn ilẹ̀ haúsá wọn ti ṣe kàábà tí wọ́n ń yípo ẹ̀yìn náà ṣe ti yín náà sílẹ̀ yorùbá ẹ̀yẹ kówó lé lọ́ta ẹ̀yẹ kówó ẹ̀yẹ joyè akótilétà àrùngún àǹfààní wà láti pè wọlé 08102893269 ẹ pè lórí whatsapp ẹ sọ̀rọ̀ sí bí ìṣẹ́jú mélòó kan ẹ jẹ́ ká fọ sọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ọmọ yorùbá ẹgbẹ́ ẹ jẹ́ kó rí pé kọ́pọlọ yín ṣiṣẹ́ ẹ má fọ́ sàbàtì yín jẹ́ bàtàrà yín jẹ́ mo fi olódùmarè mo fi búra mo fi ifá mo fi búra mo fi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo fi búra mo fi gbogbo ancestors wa mo fi búra wàláyà àwẹ̀ ló sọ mí di pé ọ̀ṣà patient àwẹ̀ ni mi ìdẹ tètè dìtẹ́ẹ̀tì pé mo ní ọ̀sà mi ìdẹ tètè dìtẹ́ẹ̀tì mo tún gbà àwẹ̀ ọ̀tí ìgbà tẹ́mi mi fẹ́ bọ́ náà wá lọ ya scan náà rí pé gbogbo inú ti bó tán láì ṣe pé mo náwó nú kú ànábì láì ṣe pé mo wà láyé ńgbà tánàbì jagun ẹ̀jẹ̀jẹ̀ tó bá wọn ràn ẹ̀jà láì ṣe pé bàbá ńlá kú mi nínú ẹ̀ láì ṣe pé wọ́n wí ìlú ogún ànábì fún mi láì ṣe pé wọ́n kọ orúkọ bàbá ńlá kú mi sínú kùránì ẹ wò ìyà tí wọ́n fi jẹ mí lànà tún láàlẹ́ gbogbo yín. ẹni kan dáwọ́ padà sọ́hun náà ọmọ fálẹ̀ mi o ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ni mí èmi ò ń ṣọmọ ẹrú ìdẹ̀ ṣọmọ àgùntàn ọmọ aládé ni mí ìwọ tó o bá fẹ́ mi tó o bá sọ pé torí pé mo sọ pé ọmọ ọmọ èṣù ni mí tó o bá sọ pé o ò fẹ́ má fẹ́ mi don't like me if you hate me I will hate you I will hate you forever and never. Kí ni purpose of ìgbà tó lúwẹ̀ ń bá yín ṣe gan kí ni purpose of ìgbà bá ń bá yín ṣe àmọ́ ṣé àkàn tí mo kàn fi ń dúpẹ́ ni pé Islam ò bẹ bí tèmi jẹ́ Islam ò dá terrorist sáàrin títí wa àgàgà ọmọ ìyá mi adúró wá ẹnìkan ló ti wà nínú wa tí ò tiẹ̀ ń ṣẹ̀sìn kankan rárá tí mi mọ̀ kórìí tèmi náà máa padà pè ẹ̀gbọ́n mi yẹn mo rò pé owó kan sọnù lọ́wọ́ ẹ̀ lọ́dún yẹn is it not 1996 98 or 99 lọ́rọ̀ tí mò ń sọ yìí ẹ̀gbọ́n mi wá ń sọ̀rọ̀ pé owó ìsọnù kí nígbà wọn ní mo níṣẹ́ mọ̀ pé ẹni tí sàkà bá tọ́ sí tí ò bá yọ sàkà máa yọ rẹ̀ nínú owó ẹ̀gbọ́n mi yẹn ní àbáyé sàkà bẹ́ẹ̀ bàjẹ́ ni àbọ̀kù fẹ́ pa sàkà ni àbí mọ́tò fẹ́ pa sàkà ni àbọ̀ ọba ayé fẹ́ pa sàkà ni àbọ̀ ẹ̀gbọ́n mi yẹn sọ̀rọ̀ ńgbà ẹ̀bọ̀ mo kàn àfi ń rẹ́rìn jìrà fáwọn ọmọ ẹ ṣe pápá fúrú lọ bọ orí ẹ ìfàkànyìn sọlá aláṣàbí o mo ti borí mi káyé mi ó túbà mo tún ṣe o mo ti borí ojoojúmọ́ ayé o ni mo máa ń borí ẹ máa borí yín tẹ bá wà ń lo òyìnbó ẹ pè ẹ ṣe fídíò kan borí yín fún yín ẹ sẹ́ndì fọ́tò yín wọ́n lè borí fún yín láti bẹ̀ ẹ máa borí yín ọpọlọ yín lè ọpọlọ yín ṣiṣẹ́ ebi ò rí jù báyìí lọ ẹni bá fẹ́ pè lọ́bẹ̀ bá dẹ̀ pè wọlé kí n pa kámẹ́rà no nonsense ojú òní ti wà ṣé a rí program mi lọ́la ẹjọ́ ìmí a máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà owó bàbá àdámi tèmi ní nǹkan ṣoṣo Ìgbòho ní ikú ọmọ Adéyẹmọ onírọ̀rùn o bàbá Akíntóyè ò ní ikú gbogbo world media a ò ní ikú gbogbo agitation Yorùbá gbogbo agbẹnusọ pátápátá ò ní ikú gbogbo warriors a ò ní ikú ìfẹ́ tó yàn ọ̀pọ̀rọ̀ Olódùmarè àfi sáàrin wa gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ wá tẹ́ ẹ joyè paramọ́lẹ̀ tẹ́ ẹ wá dàwárú àṣírí yìí ti tú o àṣírí yìí ti tú o gbogbo ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ Fúlàní tó ń rán wá tẹ́ ẹ wá dàwárú ọ̀la lẹ máa gbọ́ pabambari àkọ́kọ́ náà kí n fún yín ní information kan
sórí ìwọ tó o bá wà nílànà Yorùbá nation tàbọ́n ti wó ẹ kó tàbọ́n ti divide ẹ sórí ihun tí òbí jẹ́ kébí kúrò lẹ́yìn ọmọ Adéyẹmọ tí mi ìdẹ̀ ní kò títí láéláé tí mo dẹ̀ nígbàgbọ́ náà kókò tó dání tó bá tiẹ̀ wá dé ní tọ́mọ Adéyẹmọ bá rẹ̀ pẹ̀tẹ́ ní ọkọ bá tójú ẹ̀ ṣòro ẹ pé bàbá yín jáde káwọn náà bọ́ta kan fojú gbiná ṣó ẹ̀rí tí wọ́n bá ti ń sọ nǹkan kan mo ra kiyọ̀ ọmọ mi ó dá God bless you ojú òní tiẹ̀ níbo ni mo sọ̀rọ̀ dé ní ara mi létí bó ni mo dé ìwọ tí wọ́n bá ti ń sọ fún yín pé ẹni báyìí ò dáa ó ń kówó jẹ ó ń jalè ẹ lọ gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yẹn dáadáa tàbí kẹ́nìkan bá ti tún wá ń du lídà tẹ́ẹ̀sì bọ̀ pẹ́ni tí mo gbọ́ bá lọ ní tẹ́nìkan bá ti sọ pé tàbó bá ti ń ṣe kọjá iṣẹ́ tí wọ́n rán ẹ lọ wò ó dáadáa tẹ́rọ́rìsì ni wọ́n rán wá ní ẹ̀yìn olórí burúkú yìí ẹ̀ máa sàwọn sí olórí burúkú àwa máa fọ́ fún yín ògún ló máa pa gbogbo yín dànù gbogbo èyí tẹ́ ẹ wá dàwárú lórí àjọ Yorùbá nation kò san fẹ́ sọ kò ń wọ̀ fẹ́ wọ o mo máa tó nǹkan láṣẹ́pẹ̀ fún yín lọ́la ẹ wá kẹ̀yìn ara wa síra wa ẹ wo bẹ́ẹ̀ ni wá ṣe kòtò ẹ wo bí ìfẹ́ ṣe ń trade ẹ wo gbogbo group ẹ dàrú ẹ fọ́ gbogbo ẹ lójú ẹ wá ní káyé tí náà dáa ayé yín ò lè dá kò lè bẹ́tà fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ dàwárú tẹ́ ẹ wọnú group tẹ́ ẹ wá dàwárú tẹ́ ẹ sọ pé lóye Sunday Igboho ò da eléyìí ò da ẹ̀yìn Koiki ò da kìdí kan ò da igbá kan ò da àwo kan ò da ṣé ẹ wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dàwárú ṣé kì í san fẹ́ sọ kì í wọ̀ fẹ́ wọ̀ kò ní dáa fún yín ọ̀la lẹ máa gbọ́ bàbá rẹ̀ pàdé mi ní 3 o'clock ó máa lọ́ọ̀dù gan ṣé àwọn pé mi ò send àtijọ́ tí wọ́n ti sọ mi kì í bọ́sta àmọ́ ṣé mo sọ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ máa tẹ̀lé àwọn bàbá yìí Dagboru ẹlẹ́sẹ̀ òsì méjì mo ní ẹ lọ ṣe findings bí iṣẹ́ wa yìí mi ń kọ́ sẹ́yìn kankan torí ẹ̀ ní mi ṣe náà rẹ o wọ́n mọ pò mi ni mo máa ń ṣe ẹ kú ilé ẹ káàsán ẹ káàró ó ti tó mi torí mi ní jẹ́ kéèyàn gẹ́ẹ̀tì mi láyé mo ní ẹ lọ ṣe findings yìí dára gbọ́ àwọn olórí burúkú tí wọ́n wá ń rojọ́ olóyè fún yín ó ṣe this ó ṣe that ẹ lọ wò wọ́n dáadáa tẹ́ ẹ bá ẹ rí pé mò ń ṣe DNA wa tí wọ́n bá jẹ́ DNA tiwa ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ àṣírí ti tú o àti discover pọ̀ mọ́ àlè níyìn Fúlàní ló bá bàbá yín ló bá yà yín sùn wọ́n fi bímọ àlè bàbá ń bá rí bọ́bú ṣe yẹn mo fẹ́ já bọ́ọ̀lẹ̀ lọ́la kò ní dá bẹ́ni tí ò ní dá fún àtúntò máa wáyé nínú àjọ Yorùbá nation a máa bọ́ lóko ẹrú torí mi ò sọmọ ẹrú mi ìdẹ́ sọmọ àgùntàn ìṣẹ̀ṣẹ̀ lèmi tí òrùjú omi ni mí omi làbú ẹnì kan kì í bọ́ mi ṣọ̀tá tó o bá bínú Fákẹ́yìnsọ́lá omi á gbé ẹ lọ ẹ máa lọ sàgún yín látọ̀la lọ ṣé àmọ́ kọ́ mi fẹ́ jáde báyìí ẹ máa lọ sàgún yín káwá mẹni tí ó bá jura wọn lọ obìnrin mi lóòótọ́ àgbẹ̀yìntàn ni mí àmọ́ tó jura wọn lọ agbára jagbára lọ èèyàn jẹ́ èèyàn lọ ojújojú lọ ẹ̀yin olórí burúkú orí má nàjẹ́ ẹsẹ̀ lò síwọ̀ ìnàkú aná ìnàgẹ̀jì à abọ́júra wọn tó gbé fádìí tí arọ́ gbowó ẹ̀yìn kò ní dáa fún yín oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o àwa tá a jẹ́ akọ́ ìbínú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì mo kí yín o gbogbo ẹ̀yin fáǹsì mi ní diaspora mo kí gbogbo yín ojú òní tì ṣó orí wọn tó wá sí ní àjọ Yorùbá nation tó wá kówó jẹ tó jalè gbogbo owó yẹn bó o ṣe kójọ tó o máa fi wà ìsàn ni bó o fi kọ́lé awọ pa ẹ́ gbogbo wa lónìí lọ́wọ́ gbà alọ́kọ́ ló ń kígbe ìṣàfáà ní akéwù tọrọ jẹ akéwù bàbá bíàlà akéwù ṣòfò akéwù ṣẹ̀sì ìṣe pásítọ̀ ní ẹ́ gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹgbẹ́rún mẹ́ta sórí tẹ́ ẹ wá gbá wa tẹ́ ẹ lóògùn rẹ o ògùn lélẹ́yìí bẹ́ẹ̀ bá ti mẹ́lẹ́yìí ògùn bọ́ nìí tẹ́ ẹ bá ti mú yìí ògùn kìíní kan nìí tẹ́ ẹ bá ti mẹ́lẹ́yìí eléyìí máa ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ṣe tan ọmọ aládé wọ́n máa padà tàn yín àrọ́mọdọ́mọ yín aṣẹ́rú láyé ni Fákẹ́yìnsọ́lá ò tàn yín kò sẹ́nìkan tí mo mú lọ ibì kankan mo dángájíá mi ìkówó Yorùbá nation jẹ́ wọn kó ọkọ̀ fún síbi lọ́wọ́ mi ìdìpọ̀ kankan mú mo wà neutral mo dẹ̀ dúpẹ́ fọlọ́run a máa ṣàṣeyọrí ẹkùn àgbò tó ń mì kò ní jábọ́ láṣẹ Elédùmarè kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún ẹ pàdé mi lọ́la ó máa láòdù kan mo kí gbogbo ojú òní tiwa mo kẹ́yìn bàbá mi nínú world media ojú òní ti gbogbo wa ayọ̀ a máa padà rẹ́rìn ni ẹ̀yin bàbá mi inú ìfẹ́ lódùn a máa padà rẹ́rìn ni inú tẹ̀síwájú ọmọ Yorùbá wọ́n ń lọ ọ̀fun la máa padà ṣe wọ́n ń lọ ọ̀fun ni nítorí kò síbi tá a fẹ́ tira wa sí kò sọ́gbọ́n Bíbélì wọ́n kọ sínú títí ẹ̀ pé wọ́n ní kò sí
kí nǹkan kọsẹ̀ kó má wáyé àmọ́ ṣé ègbé ni fẹ́ni tó bá tọwọ́ ẹ̀ wá. Ìgbòho ṣe o èmi fọ́ fún o ọmọ Adéyẹmọ Ìgbòho ṣe torí ó ṣe bẹbẹ fẹ́mi ó ṣe bẹbẹ fẹ́mi ó ṣe bẹbẹ fẹ́mi tó bá ṣe kó ṣe bẹbẹ fún ẹ tí wòró lè jà ló bá ń torí ẹ̀ sọ pé ọmọ Adéyẹmọ ṣe díṣe ó ṣe dá tàbí ó ti jáde ayé ẹ wá padà bàjẹ́ owó àwọn ẹni tó fẹ́ fi kọ́ bọ́dì kì í ṣe pé Ìgbòho sọ fún mi pé ìyá mi náà máa ń pè mí ìyá mi kò fún ẹ lọ́wọ́ báyìí Ìgbòho ṣe rí fún mi àmọ́ ṣá àwọn tí Olódùmarè rán sí mi látara ọmọ Adéyẹmọ kì í ṣe kéré mi ìhun tí Ìgbòho ṣe fún mi jọ̀wọ́ lọ ìhun tó ṣe fún mi jọlá lọ ìhun tó ṣe fún mi jí yìí lọ ó dúró tì mí ni nítorí pé kí ni mo dẹ̀ gbọ́ ọ̀dọ́ dání boró ọ̀tọ́ lára ẹ̀ mo dẹ̀ tẹ̀lé kò ní dáa fún ọgbẹ́ni tẹ́ ẹ bá sọ pé ọmọ Adéyẹmọ ò ṣe kankan orí yìí ti bàjẹ́ orí yìí ó ti bàjẹ́ orí má nàjẹ́ ẹsẹ̀ lòṣì wà ní ọlá ní bọ́búṣẹ́ ẹ̀ máa bọ́ gbogbo àwọn ọmọ àlè tẹ́ tún lọ tẹ̀lé ṣé ẹ mọ̀ pé pàtí yóò ní tìrì dé lánàá ẹ tẹ̀lé mo pe àwọn tó jọ ọmọ ọkọ àfáàmù ní à egbò kínní yìí ló ṣe fáńjìsì yìí wọ́n ní rọ òun ló máa káwọn délẹ̀ lérí ilẹ̀ ẹbọ nìyó ní tìrì kó yí dé bẹ́ẹ̀ náà làwọn bàbá yín tí wọ́n ń gbé àlùkìńbà kiri bí olórí burúkú bí ọ̀sìn wí ènìyàn báyìí iṣẹ́ wọn ti já o àwa ti ṣe fáńjìsì àti mọ̀ pé olórí burúkú ni wọ́n ọlá ni máa tẹ̀ sí yín lójú ojú òní tiwa Ifákànmísọ́lá lójú lórúkọ tèmi omi làṣẹ omi làbú mú ẹnìkan bóbi ṣọ̀tá ìwọ tó bá jẹ́ kán fi rìdíjì ọba yìí ẹ jẹ́ kó o má lè pàṣẹ láti ná 1000 kó o má lè ra ohun tó dáa sára ẹ kó o má lè lo supplement tó dáa sáyé ara ẹ kó o má lè pàṣẹ pé ìwọ èèyàn nìwọ náà tó bá ti fi rìdíjì ọba yìí ẹ jẹ́ alala ńláńlá ìwọ tó bá dẹ̀ wá kú wa lọ sílé àfà tó wọ́n bá gé orí ẹ wọ́n gé gbé ìwọ tó lọ sílé pásítọ̀ tó wọ́n bá pa ẹ wọ́n pa ẹ gbé ṣé ẹ mọ̀ kókò sí ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ ti mọ̀ lọ má jìra ikú pa ẹ láhàólà nílẹ̀ Lárúbáwá ojú òní ti wà ẹ̀yin ọmọ mariwo mo kí yín o mo kí gbogbo àánú group ojú òní ti wà àánú abáwa gbé o ẹ̀yin bàbá mi ẹ ṣé o ẹ bá mi lọ́ọ̀fẹ́ láìkẹ́ ẹ bó kó lọ fà ire o àpàdé ayọ̀ one love ojú òní ti wà ẹ ṣé mo dúpẹ́ ìwọ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí DM mi ìfẹ́ máa gbọ́ hi àyùmárì jẹ́ nítorí ò bá ti dàrú tọ́pọ̀lọ́ ò bá ti yí mi ìsìnkúrú ẹ o àyùmárì tí mi bá má ṣe kí n wá fẹ́ ni ẹgbẹ́ mi gbọ́ àbájùmọ̀ ẹ jẹ́ kó rí yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tó bá tẹsẹ̀ Fákànmísọ́lá tẹ́ máa wá sórí DM mi I want to know you better I want to know you kiri má mọ̀ mí I don't want to know anybody I don't mi ìfẹ́ mọ̀ anybody àbúrò tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá ni mo fẹ́ mọ̀ pé kó wá kó má sọ ṣòro orí burúkú máa ṣe dáadáa ebi ò fẹ́ ìtọ́nà rẹ̀ tiẹ̀ ire o ọjọ́ òní tiwa o a ṣe é ṣe fún wa ẹ̀yin bá ti bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní nǹkan àwẹ̀ àwọn èèyàn ti bẹ́ẹ̀ kú sórí DM mi ìyá wa ẹ fún wa ní nǹkan lọ́dún tó kọjá ẹ fún wa lọ́dún yìí ni mo láwọn fáǹsì mi ti jí ni mo láwọn fáǹsì mi ti jí ni o wọn ò fún mi ní nǹkan láti fún yín o ojú òní tiwa àánú abáwa gbé Ìfákànmísọ́lá Aláṣàbí o mo ti ń rèlé ọmọ yẹn wa tọrọ yé Aláṣàbí o ò ní kú ní kékeré Ìfákànmísọ́lá Aláṣàbí o ò ní bọ́ sọ́wọ́ kidnapper níjọ́kíjọ́ tó bá ti fẹ́ ròde o tó bá ti jáde nílé o ní jáde lékú lọ́wọ́ ìjọ́kíjọ́ tó bá ń ròde o ní rìnrìn àjò alọ́ọ̀dẹ Aláṣàbí o ọmọ Odùduwà ní mí Aláṣàbí o ọmọ Ọ̀fà ní mí Aláṣàbí o ọmọ èṣù ọlọ́ọ̀lá ní mí Aláṣàbí o ọmọ èṣù ọ̀làlú ní mí kò rújú rárá bàbá mi Olúwagbémiga ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo yín o mo kí gbogbo yín o mo kí gbogbo yín pátápátá ẹ ṣé ẹ kú àdúró tì mí o a ò ní fi kú yára wa Ìgbòho ṣá o mo fọ́ fún ẹ̀ tán pátápátá mo dúró tì ẹ́ mo bá ẹ lọ tán pátá ó dàbọ̀ ire o.